I don't know my dad. Yes. According to the story, I was 9 months old when I lost my dad. Ní ìlú tí a ti wá, 'cause ìlú mi le díẹ̀. Ó le gan. So bàbá lè fẹ́ ìyàwó ọmọ ẹ̀ tí mi ò understand. Like bàbá lè fẹ́ ìyàwó ọmọ ẹ̀. I cried because ó dùn mí pé if my father is alive. Like such should not happen. Child. Torí pé kò sí nǹkan tá máa jẹ, so ó ní àwọn òbí kan tó ti máa ń ta inú ẹran, wọ́n máa ń gé sílẹ̀. Wọ́n máa ń ta ṣe 100 naira kan lọ́ọ̀tà gbàyàn bí 200. Wọ́n máa ti ń bù sílẹ̀. Then wọ́n máa ti ń lọ ata papọ̀. Sorry. Bóyá àwọn ẹ̀ṣà ata yẹn wọ́n máa ti lọ tó máa gbóná, so ẹ̀kọ́ máa sọ wípé ẹ̀ta olóye báyìí fún mi. So owó tí mo bá gbà mí ṣọlẹ̀ ni mo fi máa rà. So I'll take it home. Nobody to help. That's the truth. So she is the one. And nobody called you to check on you guys. Nobody to help. From the family. Ṣáà ìtọ́ tá ń gbé etí odò ní, so ẹ̀fọn rẹ́dí àti jẹ ẹlònẹ́ẹ̀tì kò kàn yín. So tó bá di lálẹ́ mọ́ sí mi ò ní sùn, she will sat down like this. Kerosene, wọ́n máa ṣe ẹ̀yẹn sùn. Kerosene pa wá lára, pa wá lẹ́sẹ̀. No, I don't understand. Kerosene torí kẹfọn bàbá jẹ wá. Fi pààyàn lára. No, kerosene tí iná máa kọ́ sára yẹn ó lè jóyàn. Ọlọ́run ló ṣọ́ wa since we don't have net. Ẹ̀lòkù jẹ́jẹ́ mi ni mo jókòó. Child. But so for me to go through this pain, this journey lórí ọ̀rọ̀ ipò sọ pé o ní ìdánmọ̀ mo wá ń rin adúrú ìrìn yìí ẹlẹ́dàá mi á dà fún ẹ because I wasn't planned for it at all. So but mo máa fi lọ hospital ọ̀yà scan fún mi lọ́wọ́ get to know pé mo ní ọ̀sà mo ní oyún because ọ̀sà yẹn ti jẹnu mi deep pé oyún yẹn ló trigger ọ̀sà yẹn jáde bí tó mi ò ṣe lè rí dáadáa. So bí mo ṣe ń treat oyún ni mo ń treat ọ̀sà for good 3 months. Wọ́n ti mi mọ́nu yàrá ni drip mo gbà mi ò jẹun for good 3 months. And that man. Kò pè mí o. Kò pè rárá, kò ṣe anything. I welcome you back to our amazing program, Smedia podcast, titled Mystery Ìjìnlẹ̀. Ní òní mo ní èèyàn kan pàtàkì ní ẹgbẹ́ mi bíbá yìí, beautiful guest on this show today. And let me remind you, if you never subscribe on our YouTube, please do. That's the only way you can support and help us as well. Keep watching this program. Click on the likes button and click on the subscribe button. And if you like to come on our program, so you can just DM us. Madam, can we know your name, ma? Adélẹ́yẹ Olúwatóyìn Olúwaṣeyì fún mi. Iṣẹ́ tí mo kọ́ láàárọ̀ ayé mi lọ́jọ́ ayé mi was hair dresser tí wọ́n ti ń pè ní hair stylist. Nígbà tí wà ní kékeré, báwo ni parental care yín? Ṣé ẹ gbé pẹ̀lú daddy àti mommy? That's it's a long story because I don't know my dad. Yes. According to the story, I was 9 months old when I lost my dad. Sorry, you don't know your dad? So I was 9 months old when we lost him. 9 months old? So I don't know my dad. Okay, after gbà yẹn, nǹkan máa sweet láti gbà yẹn gan. I dúpẹ́ fún orí ọ̀fẹ́ Ọlọ́run because I won't lie to you, it's very, very hard. Very, very hard. Char. And for my mom, I really, really respect her. She's a mother because she actually there for every one of us. She's there because according to Koto Sofon, then ní ìlú tí a ti wá, 'cause ìlú mi le díẹ̀. Ó le gan. So bàbá lè fẹ́ ìyàwó ọmọ ẹ̀ tí mi ò understand. Like bàbá lè fẹ́ ìyàwó ọmọ ẹ̀ tí ìyàwó like kóṣù ní opó. Yes, because then my mom said after the popsi mi kú tí àwọn ṣe opó for some days, bí i like 14 days lọ́lọ́ máa ṣe. So my grandpa was like kí àwọn ṣú wọn kí àbúrò dáàdì mi ṣú wọn ní opó. So my mom now said that àbúrò ọkọ mi ó kéré sí mi, I can't do that. Baba okay, will you go for me?
So my mom was like, I need to take me or she be. I want like that, so she has to pack her things, and with the little story, toss of the properties, they pack everything. Àwọn olùpàkẹ́. Our family. Wọ́n gbà. Everything. No, wọ́n fẹ́ sú ìyá yín ní òpó. Yes. Pẹ̀lú ọmọ lọ́wọ́. Yeah, sure. Pẹ̀lú ọmọ 9 years, 9 months. Yes. Ṣé ẹnìkan náà bí? Ibi nìkan lọ bí fún popsi mi. Oh. Nìkan lọ bí fún. Àwọn burú gan nílùú yẹn, so popsi mi ní àwọn ní láti sọ pé okay, káwọn padà síbi táwọn ti ń bọ̀. How will I say it? I really go through a lot. Chai. I really go through a lot gan. Because up to stage I pity my mom, was like, I want to go a lot to Lucy. So one day she traveled. I want to go sí ọ̀dọ̀ ọ̀rẹ́ àwọn kan káwọn fi dé. And ọ̀rẹ́ wọn yẹn teacher ni òun ti ẹ̀ lówó lọ́wọ́ dáadáa. Okay. So second born ọ̀rẹ́ wọn yẹn age mate lèmi àti ẹ̀. So they confused me that ó lè wá máa gbé lọ́dọ̀ wa. It don't mean anything, at least ó tiẹ̀ tún máa rán mommy ẹlẹ́rù. So I actually stayed. When my mommy came back, I told her pé ẹ jẹ́ kí n dúró síbi mo tún mi lára àwọn ògbà má dúró mo ní kó má worry. Because jẹ́ kí n dúró but I regret my life for staying. If I had known kí tí ra gbà fọlọ́ kí n máa tẹ̀lé mọ́mísí mi lọ, because then mọ́mísí mi ṣiṣẹ́ ọmọ ọ̀dọ̀ fún ọ̀rẹ́ wọn yẹn ni, because ó gbà wọn sí shop ọba ń tajà. No, ọ̀rẹ́ mọ́mì wa ń ṣe ọmọdé lọ́dọ̀ ẹ̀ bí ọmọ ọ̀dọ̀ náà ni, because wọ́n bá ń tajà wọ́n bá ń dúró sí shop ọ̀dọ̀ wọn ni mo dúró sí. A lot ṣẹlẹ̀, olówó máa jẹ́wọ́ olówó. Olówó máa jẹ́wọ́ olówó, because I can remember my school is not that far from the house. Okay. So àwọn ọmọ títí wọn máa dáná fún wọn láàárọ̀, wọ́n máa gbé oúnjẹ lọ, wọ́n máa gbé oúnjẹ ọ̀sán like a lesson food dání fún wọn. Want to be done extra? Yes, she will even give them money. So if they want to buy anything. Okay. For me, I'll go to school. I'll come back around 12. Masha wa gbé oúnjẹ àárọ̀. So tí bá too close, I'll wait for that children, our own children. Bí a bá wọn dé ní 5 o'clock, I'll wait for them before I will eat in the afternoon. Tí wọ́n bá dé mi ò ní jẹun. Fuck. So mo really go through a lot. Ìyà yẹn jẹ mí gan, but I couldn't tell my mom because I don't want to add to her problem. So mo ṣáà ń rọjú. Ibo ni mọ́mì wà ń gbà yẹn? Mom sí mi máa ń wá bẹ̀. Ọ̀gá àwọn ló ń bá wọn tajà ní shop. She will call me. She asked me, "Are you going through anything?" I said, "No, I'm fine." Why are you lying to her? I don't have choice, because what she's carrying, the bukata is much. So I'm trying to ease her burden. Okay, you're not the only child. No. It's only me lobby fún popsi mi. Wọ́n remarry after ti popsi mi kú. So mo ń try láti, because anything wọ́n fẹ́ life after ti popsi mi kú, ẹni yẹn padà fẹ́ yàwó mi. So my mom was like, no, mo ní ọmọ mi tó lè máa jagun ilé olórogún. So ìyàwó yẹn ṣàgbé ogun dìde. So she has to divorce, that she wants to be on her own. So àwa ọmọ lọ́kọ tira. So after I left, ìjọ kan ṣáwọn ṣàyàrí kan lẹ́kọ̀ọ́ yẹn ní ló máa kúrò níbí báyìí kìnnìkan. I left the place. I went back home. So ẹ̀gbọ́n mọ́ sí mi ò bí. Sorry, by the time tẹ́ ń gbé ọ̀dọ̀ ẹni tí ẹ̀ ń gbé yẹn, ìjọ ní ọjọ́ kan tí kankan ṣẹlẹ̀ tí tẹ́ pé ó dùn yín ó gbọ́ ọmọ jẹ́ lójú yín bẹ́ẹ̀ nǹkankan ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ènìyàn ṣẹ̀ yín àbí kankan. Ọ̀rọ̀ tí mo sọ mo ìwà ní primary school o, but as ọmọdé ọkọ wọn jẹ́ ọkọ tó nice gan. Okay. ṣe you understand? So ọkọ wọn ra December ń bọ̀ náà ni wọ́n wá ra nǹkan ọdún. Okay. Wá so wọ́n ra aṣọ same pattern fáwọn ọmọ wọn. So wọ́n ra ti tèmi ó close mọ́ ti àwọn ọmọ, because mo rántí pé màá nìyẹn ìgbà yẹn lọ́sìn lo land phone. Whenever he called, he would be like, ẹ jẹ́ kí n bá Tóyìn sọ̀rọ̀, ẹ gbé fòfò. So the man would talk to me, are you okay? Okay, máa yàn kí n gbélé. Okay, n gbélé ọmọ lọ bí iṣẹ́. So are you okay? I'm fine, sir. Mi ṣáà ni máa sọ lójú àwọn family ẹ̀pọ̀n fìyà jẹ mí. So if the man came back, he is very nice. Okay. So wọ́n ra nǹkan ọdún wá ń gbà yẹn. So I could remember nínú yàrá lọ́wọ́ àti mo gbọ́ pé báwo ló ṣe máa ra bàtà tó fàì ju ti àwọn ọmọ mi lọ fún. Lára náà ni. So aṣọ yẹn ọgbà. Yes, ọgbà aṣọ yẹn, ọgbà bàtà yẹn. Ó sọ pé wọ́n máa gẹ̀tẹ̀ mí fún mi pé ìtún rà fún ìtó jẹ́ age mate mi yẹn kò size ẹ̀ pé so ti tèmi pé ti tèmi yẹn ló máa wọ̀. So mo wọnú yàrá, I cried because ó dùn mí pé if my father is alive, like such should not happen. Child. Sorry.
grandma mi sọ ń gbà yẹn pé bàbá mi táwọn ọmọ ó lè yọ ojú ẹ̀ fún yàn. That is a very nice. bí tẹ́ni yẹn lè ṣàánú dé. That is a very nice man. So even grandma mi sọ pé njọ́ kan wọ́n kó wọ́n títí wọ́n ń dẹ́ kí bàbá ẹ̀ wà láyé wàá kàwé gan. You as in ibi tí ó possible gan kó ti bàjẹ́ kẹ́nu wa máa ka ẹ̀ pé torí bàbá ẹ̀ bà ẹ̀ jẹ́ gan ní ìgbà tó wà kékeré yẹn ìra ò lè rìn ẹ́. So ó jẹ́ kó gba omijé lójú mi jẹ́ like because my dad is not alive èló ni aṣọ. So ọ̀rọ̀ yẹn dùn mí ni mo fi sọ fún mom sí my mom was like you have to leave this place. I left but after then tí mo padà sílé mom sí mi mẹ́ta nìyá wọn bí so second born wọn ọkùnrin gbogbo àwọn ọmọ ẹ̀kọ́ lọ́mọ obìnrin rárá so mom sí mi wá ní àìpé wọ́n dẹ̀ láìkẹ́ ẹ̀gbọ́n wọn ẹ̀ gan yà pé àwọn ẹ̀gbọ́n àwọn ọkọ lọ́mọ obìnrin ó dẹ̀ nídìí obìnrin ṣé wàá lọ gbé ń bẹ àṣẹ no problem. So I went there mo ń gbé lọ́dọ̀ wọn fìyà jẹ mí ní tilẹ̀ tọ́ lọ́rùn wọn. So time tí mo sọ ìgbà mo ti wà secondary school but my school is far. A máa ń fẹsẹ̀ rìn normally gbogbo tí mo fi wà lọ́dọ̀ mọ́ sí mi kò jìn tó yẹn gbogbo tí mo fi lọ sọ́dọ̀ ẹ̀gbọ́n wọn yẹn ó jìn gan and ẹ̀gbọ́n mọ́ sí mi ta food stuff wọ́n ta a lot of things but despite that I walk. I will walk to a place. Tó máa ń lọ sọ́jà wọ́n máa jí mi mò ń lọ́jà àdánù oúnjẹ tó máa jẹ wọ́n ò fẹ́ bí pa mí o wọ́n ò fìyà jẹ mí o but níbi tí school yẹn ò bá lè wọ́ débẹ̀ kò kàn wọ́n. Tí n bá bọ̀ lọ́sàn-án náà inú oòrùn yẹn náà ni mo máa rìn láti irú challenge yẹn wá sí bíbá ẹ̀ máa tún rìn wálé. But mi ò wá rí bí ìyà ó wá dijọ́ kan mo kàn jókòó mo kàn pé mo ń tajà lójoojúmọ́ ebí mi mo máa ń wà ní ṣọ́ọ̀bù mo máa ń tajà mo máa ń rówó mo dẹ̀ ń kó gbogbo ẹ̀ lẹ̀ ṣé bẹ́ẹ̀ náà mo wá gọ̀ tó ni mo dẹ̀ ń rin adúrìnrìn yẹn everyday sórí mi ò wá pé mọ́ ni. láì gba owó transport kankan. mo wá mú owó ń jọ yẹn so she now ask me àwọn wá owó bíbá mo lé mi ò rí owó kankan o ṣé you understand so ṣàbẹ̀rẹ̀ sí ní fa ọ̀rọ̀ yẹn ìjọ yẹn ni mo ti mọ̀ wípé náà máa sọ wípé àjùmọ̀bí kò kan ti àánú ọ̀rọ̀ yẹn wọ́n fà á lórí ọ̀ pé mo mú owó mi mú owó pé mo deny pé mi ò mú ẹ̀gbọ́n mọ sí mi láti sọ pé kémi lọ pè yá mi wá o torí òun kì í na ọmọ lọ́mọ. ẹ̀gbọ́n mọ sí mi yẹn tí wọ́n bí ìyá mi lé ni o ibi tí ó le dé tí mọ́mì mi bá ní 10 naira tí ebi bá ń pa wá tí ẹ̀gbọ́n wọn bá ní di 9 naira ọmọ akọ lọ fún ẹ̀gbọ́n wọn yẹn 9 naira àwọn àfi 1 naira yẹn fáwọn lóúnjẹ bá ní ẹ̀gbọ́n àwọn ní first. the same ẹ̀gbọ́n yẹn. òun ò kí ń na ọmọ lọ́mọ kémi lọ pè yá mi wá o ìyá mi ló máa dá sí ọ̀rọ̀ yẹn dún mọ́mì mi wọ́n mi wá pé family kan dání lára àwọn family member ẹni á dáhùn pé lọ́mọ ìyá ẹ̀ ó ní kí ọmọ ẹ̀ ṣẹ́ ẹ̀ lórí pé ó mú owó ó wá ní kó lọ pè ìyá ẹ̀ wá ìwọ ò kí ń na ọmọ lọ́mọ wípé ọmọ lọ́mọ lé ọmọ àbúrò ẹ̀ ó ní ọmọ lọ́mọ ní òun ò kí ń na ọmọ lọ́mọ nítorí ẹ̀ lòun ṣe ní kó lọ pè ìyá ẹ̀ wá o wọ́n sì mi tún rò pé àǹtí mi èmi máa ní ọmọ mi máa ní ó ní ọmọ lọ́mọ ní ọ̀rọ̀ yẹn di wàhálà ó di rẹpẹtẹ bí. àwọn èèyàn kan wà tó kàn wicked bẹ́ẹ̀ yẹn ni. ẹ wò àfi sùúrù because then owó school mi mo ń gbé lọ́dọ̀ wọn mo ń tajà fún wọn owó school mi mọ̀ sí mi ló máa san o kì í ṣe pé àwọn ló máa san owó school máa lọ tí n bá délé tí n bá complain fún wọn pé owó school wọ́n máa ní kí n lọ lé lọ gbé owó school lọ́wọ́ mọ́mì mi a lọ gba owó school so ìjọ yẹn torí pé mo mú 200 naira ẹ wá ní kí n lọ pè yá mi wá ẹ̀yin kí n na ọmọ lọ́mọ àìjọ yẹn mo rò pé so bílẹ̀ ayé ṣe rí lélẹ̀ like ó really le tó báyìí mo jókòó mo rọrọ yẹn títí pé ẹ̀gbọ́n ìyá mi so can she treat me this way I wasn't expecting it lórí pé ẹ bímọ obìnrin àbúrò mi bímọ obìnrin tó pọ̀ ó yá ìwọ lọ gbé lọ́dọ̀. She's supposed to even happy pé okay èmi tí mi ò bí obìnrin o at least obìnrin kan wà lọ́dọ̀ mi pé okay ó yẹ kí inú ẹ̀ gan dùn ní pé pé mo róbìnrin tọ́jú because ọmọ àbúrò èèyàn àbí ẹ̀gbọ́n ni mọ́mì jẹ́ sí ẹnìyẹn àbí àbúrò ni mọ́mì jẹ́ so ọmọ àbúrò mi ọmọ mi náà ni náà. so àwọn èèyàn kankan wà tó kàn wicked bẹ́ẹ̀ yẹn. Ọlọ́run ṣe pé time yẹn gan mo máa ń ronú pé what can I do just to grow my family káti ẹ̀ lè kúrò nínú bondage yìí because ó really tough gan because I actually stopped school for my younger ones. You stopped school? Yes, I stopped going to school for my younger ones. After everything. You're the firstborn?
So I stopped school for my younger ones. Actually, I have a sister. Oh. I have a sister. I'm the second born, but the role I'm taking is like a first born. Because I want you to take me one. Let me wala. Come on, tete suti. Wala yẹn bá ti abẹ̀rẹ̀ sí ní sunkún a máa ronú. Ó lè jókòó kó pé kí ni kókó first born tó ń jẹ gan. At least àwọn nǹkan yẹ òun ló yẹ kó máa ṣe ìwọ ló ń ṣe. Kíní kan I'll be like ẹ jẹ́ níṣòro ẹ̀ má para yín. So nǹkan tí ó dẹ̀ yẹ kí n stop school then was ìgbà tó stage kan my mom couldn't pay my school fee then and it's not that maybe she cannot pay but mo fẹ́ ṣe junior WAEC. Okay. School tí mò ń lọ is a must for you to be in hostel tó bá fẹ́ tó bá ṣe junior WAEC. Even tó bá yẹ pé senior WAEC náà ló fẹ́ ṣe you will join the hostel. So my mom and with what we are hearing about the hostel my mom said rárá o ò lè lọ hostel o you see that kò máa gbalé lọ so and then rules school ni pé you must be in hostel so I need to stop going to that school. Okay, let me walk my school to another place kí n ṣáà lè fi ṣe junior WAEC. Ó wá jẹ́ time yẹn ni wọ́n gbé pé wọ́n máa ṣe school 1 school 2 wá. So àti wọ school wá nira gan. So mo ṣe like ṣé o wà ní ṣe junior WAEC ni mo ní màá ṣe pé mo nígbàgbọ́ pé mo máa ṣe. Ó yá kí la wá fẹ́ ṣe báyìí mo ní kó má worry and before junior WAEC èèyàn máa kọ́kọ́ ṣe àwọn holidays kankan. So àwọn amú mi wá sí Ìbàdàn wọ́n sọ fún mi pé ṣé wọn lẹ́ni family tí mo lè lọ́dọ̀ ẹ̀ lọ ṣiṣẹ́. Wọ́n ní pé àwọn ní relative ní Ìbàdàn. All these times you are working. Like what age are you then? Ṣé mo rántí ṣá? Because you are like 30, abi? 30 lọ́lọ́. 20. No, me too. 20. I think I'm between 14, 15 then. Ilẹ̀ tí ń hustle bẹ́ẹ̀. Yes. Ilẹ̀ tí ń ṣiṣẹ́ owó. 14, 13. Yes, mo wá lọ́dọ̀ relative yẹn gbé ní side bode. So let me so ẹni tó bá ní ìyá àti bàbá ẹ̀ tó wà láyé tí bó ṣe dàgbà Ọlọ́run ṣoore fún gan. Kò mọ eré tọ́lọ̀ ń ṣe fún wọn. And àwọn ẹlòmíín ní wọ́n ní ìyá wọn ní bàbá bá àwọn parents wọn ẹ mọ̀ bí kálukú ṣe mú ọ̀rọ̀ ọmọ ó yàtọ̀ síra wọn. After gbogbo nǹkan tó ṣẹlẹ̀ you now come back to you relocated to Ibadan. Yes. So cousin wọn ni àbúrò mọ̀ sí mi ni ó máa ń ta oúnjẹ. Ilé wa ń gbé lọ́dọ̀ ẹ̀. Ọ̀dọ̀ wọn ni mo wá ń gbé. So all these people you are staying with them they are like family to you. Yes. And they are treating you like that. Ẹ mọ̀ pé wọ́n máa ń sọ pé bí ògo bá ṣe pọ̀ sí. Ni gbogbo ẹ̀ ṣe máa rí. So ọ̀dọ̀ àbúrò mọ̀ sí mi tí mo ń gbé ẹ̀ wọ́n máa ń ta oúnjẹ. So tó bá di láàárọ̀ wọ́n máa rice eléwé ni wọ́n máa pọn sínú tray fún mi máa kiri lọ sínú ṣé ọjà bòde yẹn wọ́n lè sọ mínú síbẹ̀ mo mọ̀ bí. Níbàdàn yẹn mo mọ̀ dáadáa. So I'm talking about say 2004. 2004. Yes. So mo máa ń kiri rice sínú gbogbo ọjà bòde yẹn mo máa ta rice máa lọ táwọn ọmọ wọn bá dé lọ́sàn-án wọ́n máa ṣe another batch ṣáájú máa kéré lọ again. So rice yẹn ni mo máa ń kiri ipò okay at least ìwọ̀nba owó díẹ̀díẹ̀ tá a bá ń rí ká máa kó jọ. Ó kàn díjọ́ yẹn ni mọ́sí mi kàn dé ni wọ́n á ní àpé àwọn fẹ́ wá mú mi sáà láìka kí ló dé tẹ́ fẹ́ wá mú mi pé mo ti ṣàwó díẹ̀díẹ̀ jọ nígbà pé rárá pé èèyàn ẹ̀gbọ́n àwọn bá wọn ríṣẹ́ ìyẹn ẹ̀gbọ́n wọn tí mo gbé lọ́dọ̀ wọn yẹn. Okay. Pé ó ní màmá. That same ẹ̀gbọ́n. Yes. Pé ó ní màmá kan àwọn ọmọ ẹ̀ ò sí Nàìjíríà teacher ni but she was a retired teacher. Okay. Pé màmá yẹn pé ó ní èèyàn tó máa stay sí ọ̀dọ̀ ẹ̀ tó máa take care màmá yẹn. Yes pé ṣé mo lè ṣe mo á dá wọn lóhùn pé number one thing ni pé ṣọ́ máa rán mi ní school like it's very very important wọ́n ní àpé odindi retired teacher no, principal gan ni she's not a people máa rán mi ní school pé yẹn ò kí n ṣe problem. So and I moved back to Ìjẹ̀bú because my mom is Ìjẹ̀bú so I go back to Ìjẹ̀bú ìgbà tí mo fi máa dé Ìjẹ̀bú tí mo fi máa lọ́dọ̀ màmá ẹ̀ so wọ́n ṣàbẹ̀rẹ̀ àwọn question ọ̀kan lọ́wọ́ yẹn so that you are so brilliant wàá lọ sí school yóò ṣe problem so wọ́n enroll mi padà sí school. Okay. Share your stand. So with these stuff, how many school let you attend again? It's just 2 school. No, the first one Timolo is a must. Okay, when you relocated to Ibadan, you didn't go to school at all. I mean, school Rise Monkiri. Rise Monkiri throughout me. I went by mama law school. You know. Rise nobody. So mo law school. So ìgbà tí ìyá yẹn ṣá máa fi enroll at the age of 14. Yes. Enroll me padà sí school. So I was able to catch up. Mo wọ SS1 first time ni mo wà
oríṣiríṣi problem kan bẹ̀rẹ̀ sí ní dìde one after the other because mama yẹn ní shop. Okay. So wọ́n ní kí mom sí mi máa tajà ní shop ìyẹn káwọn fi máa tọ́jú ara wọn then àwọn èrè tó bá ń rí bẹ́ẹ̀ kọ́ máa mú wá fún òun èrè yẹn ló máa fi máa ra ọjà padà sí shop èmi ń gbé ní ọ̀dọ̀ màmá so we don't have issue once I woke up in the morning. ẹ̀yin àti mọ́mí jọ ń communicate kí wọ́n ẹjọ́ máa ríra yín. Okay. wọ́n máa ń wá so once I woke up in the morning. time yẹn wo làwọn àbúrò yín wà. wọ́n wà lọ́dọ̀ mom sí mi. Okay. Yes. So tí bá jí láàárọ̀ màá tún lè ṣe dáná fún màmá I will go to school come back in the afternoon so Saturday nìkan máa lọ bá mom sí mi ní shop. Okay. Cause shop yẹn màmá yẹn ti kọ́lé ó kọ́lé yẹn but student environmental student ló ń gbé ń bẹ́ẹ̀ so shop nìkan ni mom sí mi wà so ó kàn di pé mom sí mi pè mí pé ṣé mo lè believe pé àwọn tó bá àwọn ríṣẹ́ ti ń gbógun ti àwọn already I was like bí ti báwo pé wọ́n sọ pé àwọn ti ń rí owó ọkàn àwọn ti ń balẹ̀ so I was like so possible ṣá pé mi ò believe jàre gbogbo ìtẹ́ ń sọ yìí kò mo kàn dé rí all of the sudden màmá tí mò ń bá gbé she just change. ó wá di pé kí wọ́n bẹ̀rẹ̀ sí ní kanra àwọn nǹkan tí wọ́n kì í ṣe tẹ́lẹ̀ wọ́n bẹ̀rẹ̀ sí ní ṣe àrà kí ló dé kí ló ṣẹlẹ̀ so mo wà lọ́dọ̀ mo sí mi jọkọ̀ mo lọ complain pé ọwọ́ màmá òye mi mo ti change o pé mi ì lè kíyàn cause màmá yẹn ìyàwó méjì ni ọkọ wọn fẹ́ so ọkọ wọn ti kú upstairs lọkọ wọn kọ́ fún wọn màmá ń gbé lókè ìyàwó ń gbé nísàlẹ̀ ṣẹwárí ìyàwó tó ń gbé nísàlẹ̀ yẹn tíṣà mi ní primary school. Okay. So kò sí bí mi ò ṣe ní máa kí tíṣà mi láràárọ̀ so àbúrò grandma mi kọ́lé so ibẹ̀ lọ́sìn grandma mi sí ibẹ̀ ni àwọn ọmọ sí mi move lọ wọ́n fún wọn ní room kan bẹ̀ pé kọ́ máa gbé bẹ̀ so mom sí mi wá sọ pé ṣé mo lè believe pé ìjọ kan àwọn sùn sínú ilé ẹ̀gbọ́n àwọn tó bá wọn ríṣẹ́ yẹn pẹ̀lú àbúrò grandma mi ló kọ́kọ́ wọlé ìyẹn ń gbé nínú ilé yẹn ni wọ́n hand over ilé fún cause àwọn student ń gbé ibẹ̀ ló ń gbé wọlé so wọ́n ní àbúrò grandma mi dé láti mosque ó ṣe é kú lé o àwọn fẹ́ dá ẹ̀mí yẹn ní má sọ kọ̀ọ̀kan àwọn dákẹ́ bíbí àbí 5 minutes later ẹ̀gbọ́n àwọn wọlé ẹ káàsán bí o lágbájá ń kọ́ àbúrò grandma mi wọ́n dáhùn pé àkòsí ilé ó ti jáde torí gbà táwọn kì í kò sọ wọ́n ní bó ṣe dá ẹjọ́ àwọn lẹ́nu ìpè àkọ́kọ́ ẹ̀ ti balẹ̀ gbogbo ọjà ìyá yẹn ló ti jẹrun ojoojúmọ́ ló ń kó oríṣiríṣi wálé kìnnìkan ìpè ọlọ́wọ́ wá sọ statement kan pé àti wáyé onílọ̀gbọ́n ni olómọ̀ọ́mọ́ àti lọ ẹ̀. Ikú ṣe bọ́kùn ẹ̀ ti balẹ̀ ni àwọn á make sure pé àwọn gbaṣẹ́ yẹn lọ́wọ́. Bọ́kùn mọ́ mi ṣe balẹ̀ ṣó affect wọn ni. Kò yé mi. Ok inú wọn kàn dùn sí ìṣe rere yín. Kò kàn yé mi so ó ní bọ́ṣà ṣe bẹ̀rẹ̀ sí ní rojọ́ bọ́yẹ wá sọ̀rọ̀ yẹn tán àwọn wá jáde àwọn wá ní ẹ ṣé o ẹ kú àpérò wọ́n wá shock pé so àwọn wà nínú ilé mo ní no wonder ibi tí mò ń gbé nǹkan ogun ti ń jà ń bẹ́ẹ̀ o. ara ilé ẹni lọ́ta ẹni so definitely àwọn ganan lọ kó sí woman yẹn. Yes so wọ́n náà sọ débẹ̀ àbúrò grandma mi sọ débẹ̀ pàṣẹ bóun rí màmá òun ṣàlàyé fún màmá ọgbọ̀n nǹkan tó ṣe so ibẹ̀ ni mo sì mi sọ pé kò sígbà tí màmá yẹn ò ní ní ẹ lára kò dẹ̀ sígbà tó ní kúrò ń bẹ̀ pé torí ṣọ́ọ̀bù yẹn gan àwọn máa filẹ̀ pé torí àwọn ò fẹ́. You still now left the place. Problem so nǹkan tó fa issue nìyẹn kí ló wá jẹ́ kí n kúrò ń bẹ̀ wájú wípé ṣé wáyé gbogbo time tí ogun yẹn fi wá bẹ̀rẹ̀ tó fi tó pé mọ́mísí mi ti ká wọn pé wọ́n sọ̀rọ̀ wọ́n wá bẹ̀rẹ̀ sí ní wọ́n lára nínú ilé wọ́n wá pé àbúrò mọ́mì wọn tó nílé wọ́n wá máa sọ oríṣiríṣi fún wọn pé mọ́mísí mi ti jogún gbogbo inú ilé o òun ló ń control àwọn neighbor o òun ló ṣe kinní kan ìyẹn máa fohùn ránṣẹ́ pé tóun bá dé báyẹn nínú ilé yẹn so ó wá níjọ́ kan mọ́mísí mi ò sí lé wọ́n travel àwa la wà ń lé àbúrò grandma wa yẹn wá dé cause Ṣàgámù yẹn ń gbé fún òun lẹ̀ ó sóríṣiríṣi òun fún yín ní ọ̀sẹ̀ kan ẹ kó ẹrù yín kúrò nílé ẹ má yẹ kiri àǹtí mi sunkún mo sunkún pé ó mà ga ọ ìta dẹ̀ ń bá kiri tá à ń kó kiri jò la fẹ́ bọ̀. Sorry, how many siblings do you have? We are 6 but we lost one so we are now 5. You are now 5. Mommy go try. Ọmọ abiyamọ ni wọ́n. So ìgbà tí mo sì mi dé meanwhile she travel. Àwọn ọkọ kejì tán bí àwọn ọmọ yẹn fún ṣé kí ni nǹkan tó ṣẹlẹ̀ tí wọ́n fi kúrò lọ́dọ̀ wọn. ó fẹ́ yàwó mi. ìyàwó tó wọ́n fẹ́ yẹn wọ́n gbógun tì wọ́n. wọ́n mi wá wò pé kó tó pa mí àtọmọ mi jẹ́ kí kúkú kúrò. Wow. ọkọ yẹn ò dẹ̀ after àgbà yẹn ṣe ọkọ yẹn ò take responsibility lórí àwọn ọmọ yẹn kò béèrè mọ́mì àtàwọn ọmọ. ọ̀tẹ̀ àwọn náà padà wọ́n ti late though. máa yẹn náà ti late báyìí but before the man late wọn ò ṣe ní responsibility. wọn ò ṣe ní responsibility rárá. So mọ́mí nìkan ló ń dágbé ẹrù yẹn ìyá nìkan.
So she carried everything. So ìgbà tó wọ́n fi dé láti ibi tó lọ, a ní ẹ wò onílé ti wá pariwo lé wa o, pé ká jáde o. Bá ṣe wá fẹ́ ṣe ni òye mi, wọ́n láwọn fún wa lọ́sẹ̀ kan. Ni mo sì mi ní ọ̀sẹ̀ kan kẹ̀ báwo la ṣe máa ṣe. Wọ́n ní ìlú ìgan ti sú àwọn. Bẹ́ẹ̀ tó pé àwọn ń gbé ní ìlú bàbá àwọn. Mi ò jẹ́ káwọn ní kíní pé ká move on. Mo wá ní ibo lẹ fẹ́ lọ. Ẹ rántí pé mi wà ní school. Ṣé ráwọn primary school ó sì easy fún wọn. Èmi ṣẹ̀ wọ SS1 ni. Báwo la ṣe wá fẹ́ ṣe? Mo sì ní àwọn ò mọ̀ pé kì í jẹ́ káwọn wò. So she now came to Ìbàdàn. Wọ́n bẹ̀rẹ̀ sí ní wálé wọ́n fi lọ àwọn èèyàn ó lé ha. So she left us. So pàtó máa fi dé wọ́n láwọn rí lé sí pópó. Ipe bọ̀ ibẹ̀ yẹn ó ras kí ni kan mo ní ẹ wo bí. No matter how ras it is, àwa tẹ fẹ́ kó lọ àṣà ras. Ẹ jẹ́ ká máa lọ. So then my mom was like, báwo la ṣe wá fẹ́ ṣọ̀rọ̀ school ẹ̀ mo ní ẹ má worry ẹ jẹ́ ká máa lọ. So we all moved to Ìbàdàn. So gbàtà máa fi dé Ìbàdàn she tried to enroll me to Yejide. Kò work ẹ mọ̀ kó ti ní school 2 nínú. Wọ́n fẹ́ mú mi lọ St. Anne's, St. David àti kí lorúkọ school yìí tó wà ní ọ̀nà. Iṣẹ́ ò ní mọ́mì ṣe ń gbà tó dé Ìbàdàn. Ìgbà tó máa fi dé Ìbàdàn wọ́n ríṣẹ́ wọ́n try láti ṣiṣẹ́ wọn rí but at the end wọ́n ríṣẹ́ àwọn tó máa bá wọn àwọn tó máa ń dín àkàrà elépo. Okay, yeah. So all she does there is come and ro. Ó kọ́ máa help. Wọ́n máa ro àkàrà sọ̀tọ̀ lẹ́ni tó ń dín. So ẹ̀yin ọmọ náà ẹ̀yin náà ṣiṣẹ́. Àǹtí mi ń ṣiṣẹ́ àwọn ṣiṣẹ́ ní Òkè Àdó wọ́n bá yàn dúró sí shop ṣàwárí mi kí mi fẹ́ wọ school so pàtó ti try gbogbo possible best wọn pé kó fi tí ò fi work èmi kò sọ pé ẹwẹ́wẹ́wẹ́ school ti tèmi ẹ ṣe ìtàwọn àbúrò mi she cried rárá o gbọ́dọ̀ kàwé mo ní tí mo bá máa kàwé kò ní nira tó báyìí àkọ̀wé mọ́ mi. For you? So mo wá sọ pé sorry repeat what you said. tí mo máa kàwé kò ní le tó báyìí that's my belief. Ó ti le jù láti jọ yìí. So mo ní kó fowó yẹn enroll àwọn àbúrò mi so àwọn lọ sí school so and I started working at one kí lorúkọ bíbá ibẹ̀ yẹn wà ní Mọ̀lété wọ́n ń ta oúnjẹ mo máa lọ wá àwọn fọ́bọ̀. Sorry. Mo máa bá àwọn fọ́bọ̀ mẹ́rin so owó tó bá fún mi. Sì máa lọ lé lálẹ́. Sorry. Because I know kò sí nǹkan tá a máa jẹ. Just to go to school ó nira tó báyìí. Torí pé kò sí nǹkan tá a máa jẹ so ó ní àwọn òbí kan tó ti máa ń ta inú ẹran wọ́n máa ń gé sílẹ̀. Wọ́n máa ń ta ṣe 100 naira kan lọ́ọ̀tà ń gbà yàn bí 200 wọ́n máa ti ń bù sílẹ̀ then wọ́n máa ti ń lọ ata papọ̀. Sorry. Bóyá àwọn ẹ̀ṣà ata yẹn wọ́n máa ti lọ tó máa gbóná so ẹ̀kọ́ máa sọ fún mi pé ẹ̀ta olóye báyìí fún mi so owó tí mo bá gbà mí ṣọ́ yẹn ni mo fi máa rà so I will take it home òun là máa jẹ. So that's how I've been doing it. Owó school àjọ máa ṣiṣẹ́ àmàdájọ́ àfisàn owó tí àwọn àbúrò mi. So that is how we've been coping. Nobody to help. That's the truth. So she is the one. And nobody called you to check on you guys. Nobody to help. From the family. At all. So Basha ṣe rumor nìyẹn. Àfi bí ó ṣe ti ó wá ní ọkọ mi yẹn wọ́n lọ sí àwọn CAC yẹn ni wọ́n tẹ̀ ti dàgbà at least then bí i 7 years ni mo sì mi fi jù wọ́n lọ wọn àti ìbímọ so mo wá lọ kí wọ́n jókòó mi àbúrò mi kí ló ṣẹlẹ̀ ó yẹ kí tí wọ́n ní à pé ìyàwó àwọn máa ń ní miscarriage kí ló dé máa ní àtẹ̀bà máa ìṣẹ̀lẹ̀ tẹ̀lé mi lọ sí church wa bí àkẹ́tì wa lọ ṣọ́nà ká mọ bí tí nǹkan so wọ́n ṣàtẹ̀lé mi wá wọ́n ṣiṣẹ́ fún wọn aṣàdúpẹ́ ìyàwó wọn lóyún ó bímọ. So gbà tí ìyàwó wọn bímọ meanwhile mom sì títí wọ́n ti kú so all the family now came fún naming then kọ́ tó ṣe naming yẹn lọ sí fún wọn mẹ́sẹ̀gì pé kọ́ máa yẹ kí family kankan gbé ọmọ yẹn gbọ̀gbà tọ́lọ́run máa bá wọn ṣe Sunday lọ bímọ sí. So Sunday yẹn dẹ̀lẹ́lẹ̀ ó tún wá bọ́ sí choir anniversary ní church so wọ́n wá ṣe naming yẹn mọ́ choir anniversary ó wá pẹ́ débi pé 5 o'clock a ṣe wà lẹ́nu program àti ìparí tí wọ́n bá dẹ̀ parí program wọn lè gbọ́mọ jáde ní sẹ̀lẹ̀ so everybody ọbẹ̀ sí ní complain ìwọ ló mú wá sẹ̀lẹ̀ ìwọ ló ṣe kíní kan ìgbàtà kan òun là àrọ́mọ sójú yẹn a fẹ́ gbé ọmọ àrọ́mọ gbé a fẹ́ ṣe kíní kan ọgbọ́n ṣàbínú lọ after àtọ́ bínú lọ
ọtún máa di bí abi 2 Sundays later wọ́n kọ̀ bẹ̀rẹ̀ sí ní jíṣẹ́ kú fún mọ́mì mi church ni pé iṣẹ́ ìràpadà Fún mọ́mì ta ni? fún mọ́mì mi iṣẹ́ ìràpadà kẹ̀kí ló ṣẹlẹ̀ wọ́n ní pé ẹni tí wọ́n jagun tó jẹ́ kó bímọ orí títí wọn lọ́ọ́ ti máa fi fàgbọ́n ipe so kọ́ tètè lọ ṣiṣẹ́ ìràpadà làbá bẹ̀rẹ̀ sí ní sáré ṣàbẹ̀rẹ̀ sí ní wá owó bọ́yẹ fún wa mẹ́sẹ̀gì yẹn pé ilé tá à ń gbé cause time yẹn wọ́n wá sí ilé tá à ń gbé ìgbà tí wọn ò tètè gẹ́ẹ̀tì ilé ọ̀dọ̀ ẹni tí wọ́n bímọ a ní kọ́yà lọ́dọ̀ wa so lára wọn wá síbẹ̀ wọ́n sọ pé àwọn tí ò yẹ kó mọ ilé tá à ń gbé wọ́n ti mọ ilé tá à ń gbé pé so either we like it or not ká kúrò ní ibẹ̀ yẹn ó wá kọ̀mpútà tí fẹ́ rówó lé àwa bẹ̀rẹ̀ sí ní sá eré yẹn ó wá di double so bá ṣe ń sá sí fìlà ń sá sọ̀hún tá bá rówó àní rílé tá bá rílé àní rówó wàhálà yẹn wá pọ̀ bó kọ sọ fún ọjọ́ pé ẹ wo bí ilé olúwa ò kúrò ń bẹ́ẹ̀ já kó lọ church. wọ́n sì ní rárá o àlékò mi ní ṣé ẹ fẹ́ kú èmi ò tí ì rẹ́dí tèmi fẹ́ kú lóòótọ́ kò easy wọ́n mi tí ì rẹ́dí tí mo fẹ́ kú bá ṣe kó lọ church nìyẹn church là ń gbé ṣáárí church tá à ń gbé etí odò ní so ẹ̀fọn rẹ́dí àti jẹyẹ ẹ lo net kò kàn yín so tó bá di lálẹ́ mọ́ sí mi ò ní sùn she will sat down like this àwọn amú kerosene wọ́n máa ṣe ẹ̀yẹn sùn àwọn àmọ́ fi kerosene pa wá lára pa wá lẹ́sẹ̀. No, I don't understand. Kerosene torí kẹfọ́ má bàa jẹ wá. Fi pààyàn lára. No, kerosene tí iná máa kọ́ sára èèyàn ó lè jóyàn. Ọlọ́run ló ṣọ́ wa since we don't have net a dẹ̀ máa sùn. Mọ́mì máa mú kerosene. àwọn amú kerosene wọ́n máa fi wá máa pa wá lára ipe kẹfọn máa bàa jẹ wá àwọn ò ní sùn àwọn àjòkò àwọn máa lé ẹ̀fọn báyìí fẹ́ẹ́ sọ pé a máa lò tó èyí ẹ̀ ní church. Iye ẹ̀ tá à ń gbé ní church. nínú ẹ̀fọn létí odò. so church là ń sùn bẹ́ẹ̀ láti manage before kó tó di pé. Mọ́mì àti ọmọ márùn-ún. No, my sister is not with us. He's not with you. Yes. Ẹ̀yin mẹ́rin. Àwọn ti ṣiṣẹ́ lọ pé anything táwọn bá rí káwọn ṣáà máa send sí wa so èmi àbúrò mi then àwọn méjì tó kù so bá ṣe bẹ̀rẹ̀ sí ní ṣe wàhálà yẹn nìyẹn meanwhile àbúrò tó wá bílẹ̀ mi wọ òun ní opportunity láti lọ school cause à ń ráyè ràn òun lọ sí school but at the end náà ni a padà lose ẹ bí ká máa kó síbí kó sóhun. Lose what? Yes, ìtọ́ bílẹ̀ mi á lose ẹ kí ló dé yẹ ká lose ẹ ni pé kò gbé lọ́dọ̀ wa school títí ẹ̀ Ìjẹ̀bú ló wà so ó ń gbé lọ́dọ̀ èèyàn ní má lọ má bọ̀. No, I don't understand the lose. He died. He died, yes. Ó fẹ́ kọ WAEC ló kọ. Wàhálà yẹn gan ti pọ̀ jù. So he died. So ó really ìyẹn gan ló wá affect mọ́ sí mi jù cause then ó ti ń ṣiṣẹ́ ní bó ṣe ń lọ school ó ń ṣiṣẹ́ ní kí ló ń porúkọ ẹ̀ sawmill so ó ti mọ bó ṣe ń la igi ó ti ní idea so ó ti ń plan. Ta ni? Ìyẹn àbúrò mi yẹn. Ọmọ ọdún mélòó? Ní nígbà yẹn. Nígbà yẹn ó yẹ kó máa bí i 16-17 ṣá. 16-17. Ó mọ̀ bó ṣe ń la igi. Ó ti ní idea bó ṣe ń la igi ń sawmill. 16-17 years. So ó máa ń bá wọn ṣiṣẹ́ tó bá di weekend á lọ sí sawmill á lọ ṣiṣẹ́. Sawmill ibo? Ìjẹ̀bú Òde. So he has planned to get his own machine so that mọ́sí mi máa lè wá dúró síbẹ̀ but at the end ṣá ó lọ dé ní ọ̀dọ̀ àwọn family ẹ mọ̀ pé èmi nìkan lọ bí fún wọn. Okay. So ọ̀dọ̀ family dáadé ṣá wọ́n wá ní ogun mọ́nà. Yes, that is what we just had wọ́n dẹ̀ lọ sí lẹ́yìn wa. So I really àtúnfà yẹn náà ó ní fámìlì àwọn máa ń fi wáyà kọ ara wọn. Nǹkan tó sọ fún yín nìkan lẹ gbọ́. Wọ́n máa ń fi wáyà kọ ara wọn so ọlọ́run náà ló dẹ̀ skátà wáyà yẹn pé òtútù mú òun ní alẹ́ ìgbà tó fẹ́ sùn so gbà tílẹ̀ mọ́ ní everybody ó dẹ̀ pọ́n náà fẹ́ ra wọ́n fẹ́ lọ bí wọ́n fẹ́ lọ fill gas àbọ̀ fẹ́ lọ ṣe kínní kan ló dìde so wọ́n pè bóyá Túndé wá bá wa lọ fill gas o ó wá dìde so dídè tó dìde ẹnu ọ̀nà yẹn ló dúró sí so ó wá gbé orílé wáyà yẹn so wọ́n ní ìgbà tó ṣubú làwọn tó pé àkí ló ṣe pàtó máa fi fọwọ́ kan lórí pé iná ti gbé wọ́n rọ̀ṣẹ̀ lọ hospital so wọ́n ṣàní ó kú ó dá òkú ẹ̀ wá dá wọn ni wọ́n ti lọ sí àlẹ́ ṣẹran ẹ ṣe máa sí lẹ́yìn wa a ṣàfà gbogbo yẹn lọ́gbà tó yẹ mo gbé wọ́n sì mí fa lọ. Wọ́n sin ìyá òde rí ọmọ ẹ̀. Wọ́n lọ sí lẹ́yìn wa. How true is this? Who are we? There's no any evidence. Who are we to fight? The funniest part was ṣé mo pé ẹ̀gbọ́n dádì ẹ̀ ọ̀dọ̀ ẹ̀gbọ́n dádì ẹ̀ lòún lọ. She understand? Then àkọ́bí ẹ̀gbọ́n dádì ẹ̀ ọlọ́pàá ni. So he's the one that carry his body. Ọ̀nà gbé jókòó bí èèyàn normal èèyàn láti Abẹ́òkúta wá sí Ìjẹ̀bú wọ́n dẹ̀ wá sí. The only thing tí mo ń sí mi. Okay, that duration ọgọmọná ní àárọ̀
is there no phone to call? About that. And if honest power teacher ẹ ló pè mí because the No, teacher àwọn close. tí kìíní ẹ̀ sojú wọn ò pè wọ́n mi rárá. Teacher ẹ ló pè mí ìpè à ń bọ̀ ló wà mo ní mo wà ń bi iṣẹ́ because time yẹn ni mo fẹ́ lọ kọ́ bó ṣe ń ṣe irun wo ló jáde nígbà yẹn because mo ti kọ́ṣẹ́ mo ti parí so ní style irun kan tó jáde nígbà yẹn mo fẹ́ lọ kọ́ ń bò mí so ibi iṣẹ́ yẹn ni mo wà tí mo ti ń kọ́ lọ́wọ́ wọn pè mí bolówó mo ní pé mo wà ní ibi iṣẹ́ ó ní sáìdì ibo mo ní mo wà ń Jẹ̀bú-Òde because ìgbà yẹn padà sí Jẹ̀bú-Òde mo ní mo wà ń Jẹ̀bú-Òde ó ṣàn wá mi wá so mo ti ṣe rí àwọn family méjì mẹ́ta I was like kí ló ṣẹlẹ̀ ó sì mí dẹ̀ ti lọ sí sawmill kí ló dé kí ló ṣẹlẹ̀ bọ́yẹ ní mọ́mì nǹkan mo náà ti lọ sí sawmill ibi tó ti ń ta igi because àbúrò mi yẹn make reparation yẹn níbi machine yẹn nìkan ló kù tó fẹ́ rà so mo lọ sí wọ́n ti wọ́n sawmill ibi tó ti ń ta igi kí ló ṣẹlẹ̀ wọ́n ní àbúrò ẹ kó mọ nílà ìṣẹ̀dìyẹ ṣé ẹ̀ wá èmi ni níwà ìgbà tó fẹ́ lọ my body was I begged him má lọ ajá nǹkan tó fi dùn mí nìyẹn cause ìjà la fi depart ajá tó fi lọ even ìgbà tó ń travel yẹn mo ní máa lọ pé tó bá ti sọ pé ò gbọ́ tètè bí mo fọlọ́n sí ẹ so ajá really sọ̀rọ̀ so ìgbà tó máa fi lọ pé ó kú ọkùnrin náà spirit ọ̀zù yẹn máa wà lára ẹ̀ pé lẹ́mi so ìgbà tó sọ pé ó kú ó ṣe kìíní kan àní choice àgbà fọlọ́n náà ni pé kí la fẹ́ bọ́lọ́n fa. I don't understand nǹkan ṣẹlẹ̀ sọ́mọ yẹn wọn ò dẹ̀ pé ìyá tó bí. ọkàn wa gbé wọn ni even wọn gbé wọn sọ ọkàn gbé wọn lọ family house ni. irú nọ́ọ̀sì surprise ni àbí irú nọ́ọ̀sì wo nìyẹn. prank. wọ́n dẹ̀ sin ọmọ ọlọ́mọ láì jẹ́ pé ìyá ẹ̀ mọ̀. yes the only thing tí mo sì mí lé àwọn mọ̀ ni pé àwọn sọ fún mi pé ìṣẹ̀lẹ̀ làwọn bí ọmọ àwọn sí o ìlànà ìṣẹ̀lẹ̀ ní kẹfì bá wọn sí wọn ní kò sí nǹkan dẹ́ni àwọn dáhùn pé ìṣẹ̀lẹ̀ wà ní ìlú yẹn. àwọn tí kìíní yẹn ṣojú wọn ṣọ́ọ̀ṣì wà láyé nsìn. wọ́n wà láyé. tíṣẹ̀lẹ̀ yẹn ṣojú wọn tán gbà sílé. because you know this thing nǹkan tẹ́ pé yẹn lè charge wọn sí court ni. then a fẹ́ pe àrólé ọláwìyí ńgbà yẹn. okay a fẹ́ fa cause àbúrò mọ́ sí mi dìde ńgbà yẹn pé láyé sẹ́ẹ̀ gan. pé kìnnìkan èmi kàn sọ fún yín pé ẹ fi wọ́n lẹ̀ gbogbo nǹkan tẹ́ ẹ̀dá bá ṣe láyé yìí tó bá ṣókù kò sáwà kedere níwájú ọlọ́run á sì dájọ́ ẹ̀ fún mi. ìsìn ni mọ́ sí mi ṣe gbà pé òkè èèyàn báyìí ló ń ṣe mí lóòótọ́ until she saw it in her dreams lọ́sẹ̀ tó gbà so àtìgbà yẹn ni hatred yẹn ti wá wà even till now if we were trying to confuse that pé mọ́mí ẹ gbé kúrò lọ́kàn mi ò believe pé ní ló ń ṣe yín she will change it for us that má bá mi sọ mọ́. Sorry, let me ask you something. Since that time you have stopped going to school, since then you never attempt to go to any other school again. àtọ ṣé wọn ní honest fact ibi tí wọ́n bá mi pò dé òun ni pé tí mo bá kọ́ṣẹ́ kó kú 10 minutes kì í ṣe freedom mo kì í rí freedom mi ṣe màá ṣàkúrò náà ni. ìgbà tí mo wá lọ praise emotion ẹjọ́ iṣẹ́ ó ti sú mi wọ́n ní ẹni tó fi ìlarun lé ẹ lọ́wọ́ padà lọ bá ní kó ṣàdúrà fún ẹ mo tún gbéra kí oúnjẹ gbogbo wá sí Ìbàdàn níjọ́ tí mo máa dé Ìbàdàn tí máa délé mo báyìí lọ sọ pé èní ló ń ṣe engagement ọ̀la ni wedding mo dáràn mo dúró máa ṣe àṣẹ engagement àṣẹ wedding gbàtí ṣe tó ṣe wedding ṣé kò ní lọ fọ́ ní ìmù ṣé tèmi ló máa dúró dé so ẹni ẹlẹ́ni ó kàn sọ fún mi pé you just have to wait for 3 months o so after 3 months pé even gan àwọn ti kúrò àwọn ti kó lọ sí site àwọn pé ṣé mo lè manage láti máa wá mo rí no problem so site wọn tí wọ́n lọ tí mi ò fi dúró kọ́ṣẹ́ ni mo fi lóyún tí mo fi bí ọmọ mi because that's the range yẹn náà ni within 3 months yẹn náà. Sorry, you said you mo lóyún mo bímọ. Yes. Not that you married. I know. I did not get married. Okay, means you are a single mother. Sure. Pẹ̀lú gbogbo process ìyá yẹn. Process ìyá yẹn náà ló sún mi débẹ̀ because will I say mo over trust. Oh. So òun ló cause issue yẹn because then ìgbà tí mo fi máa lóyún yẹn I was 24. I wasn't ready for it. You were 24. I wasn't ready for it at all. We were ready for her. But Ọlọ́run gbọ́n ju gbogbo wa lọ. Can you tell me what happened? I don't understand. Okay. What happened? Let me explain. This is it. Ìjẹ̀bú ni mo wà tí cousin mi tó wà Ìbàdàn mi bá fi pè mí pé kí n jọ pé church àwọn choir àwọn ní issue ìkórè dẹ̀ ń bọ̀ àwọn nídìí ọ̀tún máa bá wọn kọ orin pé ṣe mo dẹ̀ mọ̀ pé àwọn ọmọ orin kọ bí ọ́fíìsà làwọn jẹ́ nínú akọrin ṣó lè wá bá wọn lé no problem so mo ṣáà wá even that time I was sick ara mi ò yá cause ewo kan mú mi ní ẹsẹ̀ but mo ṣáà rọjú wá pé kí n má dojú ti ẹ̀gbọ́n mi mo wá sí Ìbàdàn so ìjọ praise night yẹn
mo kọrin tán ẹsẹ̀ yẹn ti ń ro mí, I couldn't hold the pain. Mo kàn dẹ̀ pé ìkan lára àwọn ọkọ yẹn wọ́n pé kán wá máa kọrin lọ, so mo wá jókòó síta. So ìta church ni mo jókòó sí. The man just came. How are you? I said I'm fine. Ní àmórí ẹ pé bó ṣe ń kọrin yẹn, you are in pain, are you okay? Mo ní àyẹ̀wò mi lẹ́sẹ̀ pé torí ẹ̀ ni mo ṣe jókòó. Wọ́n dẹ̀ introduce ara wọn. Okay, my name is Babatunde, but people call me Ọ̀túnba. Okay. So ibẹ̀ lọ sí bí mi ọmọ olúbodè mo ní Ẹ̀gbá dò ní mi ní Ẹ̀gbá lòun, Abẹ́òkúta lòun, mo ní ọ̀nà wá sí papọ̀, that's all. Bí ta sọ̀rọ̀ mọ́ nìyẹn. So but ó di Saturday, cause that was Friday, but ilẹ̀ mọ́ Saturday, so wọ́n wá sí church. Then ilé mi ò jìn sí church yẹn, so bọ́ ṣe ń gbé mọ́tò kọjá wọ́n rí mi níwájú ilé àwọn cousin mi yẹn, wọ́n wá yà ọwá kí wa. I saw you yesterday, you didn't even give me your number, kìnìkan like níbo mo ti mọ̀ yẹn rí, èwo la bọ̀rọ̀ fún yín nọ́mbà. Ẹ̀gbọ́n mi wá bẹ̀rẹ̀ sí ní pariwo, ó ti kanra jù fún wọn nọ́mbà kìnìkan rẹ̀. Your mom? No, my aunt. Okay. That she's my cousin. So they fún wọn nọ́mbà ó ti lè kanra jù, so I gave him my number. So ibẹ̀ láti bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀. But wá di níjọ́ Sunday ìkórè yẹn gangan ni mo ṣe wá get to know pé he is the chairman of the ìkórè. I did not know. Wow. So èmi ọkàn kí mi kàn even gan ìjọ tí praise night yẹn wọ́n fi oògùn lọ mi, ṣé wàá lóògùn, mo ní antibiotics nígbà, mo ní rárá bèbí kí n lóògùn anyhow. So ìjọ yẹn ni mo ṣe wá gẹ́tù nígbà tó ń pe chairman ìkórè kó wájú, mo bá rẹ́ni náà ló bá bọ́ta mo ní àwọn ti ẹ̀dá ibi tí mo dẹ̀ ru ọ̀rọ̀ ayé mi lọ yìí náà ó dẹ̀ tó dá bẹ́ẹ̀. So wọ́n ṣàjáde àtàwọn ọ̀rẹ́ wọn jó, but gbà tí mi ò mọ̀ wọ́n rí. But the funniest part was because mi ṣe wá bá mi nìyẹn ń pè jọ̀ọ́ṣọ́ tí ń fẹ́ bọ̀dá yìí ni mo ní lọ́nà owó ọ̀nà tí wàá forúkọ ẹ̀gbọ́n oúnjẹ pé èmi àti ìyàwó mi ẹ fún wa lóúnjẹ. Mo ní èmi àti wọn níbo, mo ní ṣèbó tún yín lọ́ṣẹ̀ ìyà tí mo ṣe fún wọn nọ́mbà ń bọ̀ láti wá ń fẹ́ra mi ò fẹ́ wà láà ó tàn ọ́. Wọ́n tún bá ti ní alẹ́ ọjọ́ ìkórè ẹ̀ bọ́yẹ̀ pè mí nìyẹn pé kí n má bínú ṣé mo lè wá sí new garage white share ọ̀tà pẹpẹ sùn, mo ní mi ìwọ́n mi ti ń jẹ́ bẹ́ẹ̀ wọ́n ṣàjúwe fún mi, so I went there. Ṣùgbọ́n tí mo fi máa dé bẹ́ẹ̀ I met him and his uncle. Wọ́n ní pé Ẹ̀túndé wálé ó ṣàlàyé ẹ̀ fún wa, ó ti júwe ẹ̀ fún wa, mo fi ní kó pè ẹ̀ wá mọ́ pa sá mi mọ̀ wọ́n rí. A sì pàdé ńjọ́ Friday owó lógún ó júwe mi fún yín bó sí bò. Wọ́n ní pé lóòótọ́ pé àwọn ọmọ mi rí pé bọ̀dí ìwé tó yẹ sọ̀rọ̀ mi làwọn ṣe náà kẹ̀kẹ́ àwọn tẹ̀lé wá. Wọ́n ní ẹjọ́ ẹ má bínú question tí mo fẹ́ bẹ̀rẹ̀ pé àbúrò yín tó jókòó yẹn fẹ́ sọ fún mi pé wọ́n ti máa rí. Ẹ fẹ́ sọ fún mi pé single guy. Ẹni yẹn dàgbà ní. Yes, at least then ó máa fi 14 years jù mí lọ. 14 to 15. And you are what then? I'm okay, 24. You are 24. Okay. Yes. So lọ́wọ́ ni pé àlóòótọ́ pé he's once married and he's married for 14 years kò sọ́mọ. Okay. Bímọ pé so òun àti ìyàwó ẹ̀ ti depart pé so ìyàwó and this person is a Canadian kò stay sí Nigeria ó máa ń wá ó máa ń lọ. Pé so ìyàwó ti remarry ní ọ̀hún pé so títí ẹ̀ ló kù táwọn tẹ̀ ń gbàdúrà pé kò tiẹ̀ rí èèyàn kan fẹ́. Ibi kìdá pé kò rí pé àwọn tó rí wọn máa ń gbà torí owó tó rí ní ọwọ́ ẹ̀ mo ní màmá rò. I left that day. Ìgbà tí mo délé mo sọ fún àǹtí mi àti rí sí nǹkan bẹ́ẹ̀ àti rí sí ní àókù torí ìyẹn ti máa ń pa ewu kò rọ́kùnrin mọ́ ẹ kì í rí ẹ ó dà pé kí ẹ máa wọn ọ̀rọ̀ yẹn kà á ti ẹ̀dúpẹ́ ó padà rọ́kọ̀ mi pé ìwọ náà mo mọ̀ dáràn mo ní èmi ò believe ẹni yìí so I'm not going into it. She said don't worry I will pray about it. So she prayed about it and she told me ó dẹ̀ wá okay o tó bá lè give a try kí ni mo ní okay mo ti gbọ́. So after tí òun máa wá pè mí pé my mom want to see you mo wá shock pé mọ́mì tó ti ń dológun mọ́mì ẹ̀ invite mi pé kí n wá so I think this person is serious. So I went to his house. Okay. Ní Ẹlẹ́bù mo bá mọ̀ sí ẹ̀ pé mi wọ́n bá mi sọ̀rọ̀ pé àwọn ti wá ṣàlàyé pé bọ́ ó ní ò dáhùn lóhùn kí nǹkan mọ́ ni ẹ má bínú àtòrí mọ́mì ẹ̀ kàwé so mọ́mì ṣe wà ń dá mi lóhùn pa pé kì í ṣe pé kò tí ì máa rí àwọn náà tó explain the same thing. Pé nǹkan táwọn kọ̀ wá ní pé kò tiẹ̀ kàn bí kan pé torí àgbà ti dé kìnnìkan pé nǹkan tí àwọn wà mo wá ní okay no problem pé I'll give a try if it will work. And the funniest part was me sọ fún mom sí mi. Okay. Me sọ fún any of my family and the reason why I didn't tell my mom is my mom is so picky and mom sí mi máa ń ṣàgàn ẹni tó yẹ kí n fẹ́ gangan she's like kí n ṣe kó ṣe mi o I like him he's a good guy
ọkọ ẹ pé eléyìí tó bá ń complain cause ìyẹn máa ń complain pé sórí sùtánà tó máa ń wọ̀ tó kí wọ́n bàtà yìí ṣé o ò lè wá ṣara kúrò nílé tó bá dé ṣọ́ọ̀ṣì kó lọ wọ̀ sùtánà. So I'm like eléyìí ó máa padà ní kó má lọ church mọ́ kìnìkan that's the only issue tó ní pẹ̀lú mọ̀ sí mi. So you and that man do you now what now? So that is it. So after tí gbogbo ẹ ṣẹlẹ̀ ṣá so we started dating so mo máa ń lọ lé wọn dáadáa. Okay. Even cousin mom sí ẹ gbogbo wọn ló mọ̀ mi but ó ní àwọn ẹ̀gbọ́n ẹ̀ tó sọ fún mi cause wọ́n ní ó ní ẹ̀gbọ́n kan ní Korean àbúrò ẹ̀ kan wà ní South Korean wọ́n ló léyè bóyá ẹ̀gbọ́n bóyá àbúrò yẹn doctor ní lẹ́kọ̀ọ́ dẹ́ ó lábúrò kan ní Ìbàdàn bíbá ẹ̀ ó ń tajà ní Alẹ́ṣinlọ́yẹ̀ so òun Canada lòun gbé sọ́n ló máa ń wá ó máa ń lọ so mo gbogbo time December yẹn mo wà ní ọ̀dọ̀ ẹ̀. Okay. Even tí n bá lọ Ìjẹ̀bú he will call me come to Ìbàdàn or should I come and pick you mama worry I don't want my family to see you so I'll come to Ìbàdàn okay. myself. So along the line mo kàn dé get to know pé bí mo ṣe feel mi ò wà okay so I like kí ló ṣe mí wọ́n sọ pé I'm sick o so he said don't tell me you are pregnant o and this is it ibi téèyàn ò sí Ọlọ́run wà ń bẹ̀ the little time ta fi mọ́ra is a very nice person. Okay. He's a very nice person. Lẹ́bi pé gan tó bá ti lè bọ́ sínú bathroom tó bá ti wẹ̀ bẹ́ẹ̀ á sọ pé you better dress up àjẹbẹ̀rẹ̀ máa já ẹ lẹ̀ torí tó bá ti lọ láàárọ̀ ẹ̀ ìtókù di bíi 12 àwa tètè wọlé ní 10. Okay. Gbogbo Ìbàdàn la máa fọ́ a máa rìn kiri ní àbíṣẹ́. So he has money. He has money. Okay. So nǹkan tó wá ṣẹlẹ̀ ní pé mo wá get to know pé lẹ́nu pé mo sọ pé mo sick ẹ̀ behaviours ẹ̀ ti change nínú ilé. Before I knew his password, I knew a lot of things about him, but all of the sudden, let me ask you something. Are you sure you are not dating the man because of money? Okay. I dated him, let me say, out of pity. Because torí nǹkan tó sọ ipò need ọmọ. So I was like, okay, what if tí n bá bímọ fẹ́ ni is he going to appreciate it? That is what you want to give a trial. Okay. So it's not about the money because kì í ṣe pé bóyá ó náwó fún mi bó ṣe wà yẹn mi demand owó I dey asking for money. Wow. mo jẹ́ ẹ̀kọ́ tẹ́ ọmọ sọ fún mi pé mo ní ìgbéraga owó èèyàn lè bí mi ṣe lówó lọ́wọ́ yìí tó bá fi mí pa lórí owó mi ní pè ẹ́ mọ́. mi ní pè ẹ́ mọ́ because mo bí pé Ọlọ́run ò sọ pé ó máa fún mi nìyẹn. If God say you want to give me if I ask you once you give me. You give me yes. Sure. So mi ò torí owó fẹ́ but normally ìgbà tí mo wà lọ́dọ̀ ẹ̀ tí n bá wà lọ́dọ̀ ẹ̀ a máa ń jáde. Even gan ó máa sọ pé òòdùn gbé jáde tá bá gbé jáde a bá bẹ̀rẹ̀ pé kí ló máa jẹ kó máa ṣe anything kó bá tiẹ̀ lè mention pé nǹkan báyìí mi kò mọ́ mi lára pé ká máa sọ pé I want this I want that no so àfi bó ṣe wá sọ fún mi. Sorry, do you tell him your past? Not really. Okay, continue. I really sọ̀rọ̀ lọ títí but he said he has plan. Okay. And what is the plan? He said òun fẹ́ kí n dúró sí Ìbàdàn pé òun fẹ́ gbalé fún mi ní Òṣogbo. Okay. Then he will get me a shop there. So after you now get pregnant. So after I got sick, I did not know it's pregnancy. So I now told him I'm sick. He said, don't tell me you are pregnant though. I was like, what if I got pregnant? What will happen? No, I'm not ready. I don't understand. You are not ready. I want to show you. I want to you are not ready, Bitiba. And it doesn't want more to be. Yes. Okay. So I was like, how am I going to do it? So I went straight to his mom. Alájà nǹkan báyìí lọ tún bá sọ alájà ni pé ó ṣeré ni kò lè bá wọn try yẹn pé tó bá lóyún má ṣe o nǹkan kan tí mo kàn fẹ́ kó mọ̀ nìyẹn I said okay no problem so mo wá sick yẹn sickness yẹn wá débi pé mi ò lè jẹun bó ṣà ń bì mò ń bì mo wá pé mo ní ara mi ò yá seriously ó sọ pé the plan ó sọ pé this is it if you are pregnant you see that you abort it I said I cannot abort it mélòó ni mo mọ̀ tọ́lọ́ nǹkan mọ́ mi èwo lógún abort. ẹni tó ti ń wọ́n mọ́ kílódé tó tún. mo ní why would I abort it he said no the plan I have for you is different from pregnancy. wọ́n ní ẹjọ́ what plan o only I told her I want to get you a shovel I want to get you a house I want to get you this. kò di lọ́wọ́. wọ́n sọ fún mi pé this is it you pick either you pick the pregnancy or you pick the plan mo kàn I will hold the pregnancy I don't want plan. tó bá yẹ kí torí plan ni mo ṣe máa lọ boyún jẹ tí n bá wà bàjẹ́ tí mi bá rọmọ bímọ ńkọ́ tó bá tí mo sọ pé o fẹ́ fẹ́ mi tó bá padà fẹ́ mi ńkọ́ ṣé mi ní kí n dá máa gbé bọ́ọ̀tì yẹn káàkiri I said no I rather hold the pregnancy ó bẹ́ẹ̀ mi ó ṣe kiri kan akọ́kọ́ jọ ṣe ló lóhùn ilẹ̀ but God so good that day ó ti lock phone ẹ̀ ó lọ wọ ẹnu bathroom ẹ̀mí ẹ̀ ṣáà ní mú phone yẹn mọ̀ pé mi ìkúkú mọ password phone wo ni mò ń mú I took the phone I tried to unlock it mi mọ́ mo ṣàbẹ̀ sí tẹ̀tẹ̀kùtẹ̀ ó lock for some minute ó tún open padà luckily mú ìmọ̀ kan tí mo tẹ̀ ṣá fóònù open so bó ṣe open orí chat yẹn ni mo kàn bá níbẹ̀ mo kàn rí tó ń sọ fún yín pé I'm 3 weeks gone
when am I starting my antenatal? Ó kọ́kọ́ rẹ̀ mí pé wow. With who? I don't know the person. Chatting ni mo rí. So that pé chatting yẹn ló chat bóyá orú mo ló fi sáré wọnú bathroom lọ wẹ̀ ni I don't know. So I was like wow. Ló wọ́n dá lóhùn pé when are you starting your antenatal àbí ti báwo? I just have to calculate it. When last did I come to Lagos? Kò possible kò lóyún. So wọ́n ṣàjọ calculate ẹ̀ ló wá ní okay I'll come to Lagos next week. I'll see what we are going to do. Mo dẹ̀ rẹ́ bá unlock phone ẹ̀ padà. That means he's chatting with another woman. Another woman. So he has another lady lẹ́kọ̀ọ́ tó lóyún fún. But he never mentioned it to me because I did not know. Okay. Ṣé nǹkan tí mo sọ yé yín? So ìgbà tí mo máa fi reach out yẹn, I didn't say anything, I just kept quiet. So ìgbà tí mo wá sọ fún yín pé I think I'm pregnant. Òbóye tó ń jẹ́ mọ́ lọ, you cannot be pregnant, you cannot be. So ibi tá ti bẹ̀rẹ̀ sí ní issue nìyẹn tó sọ fún mi pé is that you hold the plan or you hold the pregnancy? Mo kàn ní méjèèjì. I said okay, I will hold the pregnancy. So mo wá ti wá dàbí threat fún. Ó wá sọ fún mi pé ò fẹ́ lọ sẹ́kọ̀ọ́, mo dẹ̀ mọ́ bí tó ń lọ, ṣáà mi ò bá fà á, ó drop mi sọ́dọ̀ aunt mi. For that mi ni mo wá explain everything pé àti bí sí ẹ̀yin lẹ́kọ̀ọ́ mi sínú journey yìí. You said this person is okay. Nǹkan báyìí and she was like ó máa change pé kí n má worry pé ẹni tó ń wọ́ ọmọ pé ó ń ṣeré ni. Mo dá lóyún pé èèyàn kan lóyún fún wọ́n ní kí n má worry pé ó ń ṣeré ni. Mo ní okay no problem. So bá ṣe bẹ̀rẹ̀ nìyẹn. Ó wá dé pé tí bá pè pé mo fi wá sí Ìbàdàn you can't come to Ìbàdàn. Mo wá wà ní Ìjẹ̀bú. So bó ṣe dijọ́ kan bóyá pè mí nìyẹn dáa kí n máa bọ̀ ní Ìbàdàn. So I ṣá came. Inú filling station ni mo ti lọ pàdé ẹ̀. Wọ́n ṣá gbé mi sínú mọ́tò. We are going to family doctor. Mo ní kí ló ń ṣe ń bẹ̀. Fún gẹ́ni. Ó ní I just want to confirm if I'm the real father. Maybe ó gbóyún wá láti ìwọ̀n. Mo ní thank goodness. Ìṣẹ̀lẹ̀ máa ń ṣe ìyàsí mímọ́ tá a bá ṣe period. Mo ṣe period. Mo ṣe ìyàsí mímọ́ lórí mi ebi tí mo ti lọ kọrin. Everybody can testify. So wàá wá sọ fún mi bí alẹ́ after tí mo wá tí mo ṣe ìyàsí mímọ́ bí mo wá lọ bò mí ju ọ̀dọ̀ ẹ lọ ẹ kò sí problem. So a fẹ́ máa lọ ẹ̀mí mi kàn ní ọ̀gbẹ́ni wọ́n fẹ́ lọ ṣẹ́yún fún ẹ ni mo ṣe sọ mo ní mi lọ mọ́. Mo ní ó rẹ̀ mi lọ mọ́ ó ní àkí ló ṣẹlẹ̀ mo ní like mo wà okay pé mo fẹ́ bì pé kò yẹ kí n bọ́ sílẹ̀ mo yẹ bọ́ sílẹ̀ ní mọ́tò ni mo ní Túndé mi lọ mo fọlọ́run sí ẹ máa lọ no mo ní àníṣe mi lọ máa lọ ó lọ ń jọ ẹ̀. Òun náà dọ̀ lọ. Ó lọ bọ́kọ́ tó lọ mo sọ pé bí n pa mi drop owó fún mi lówó ní kí n lọ jẹun ó lọ sọ̀gbà tó mo wá padà lọ sí ṣọ́ọ̀bù àti màtí mi ní lọ́bí tó lọ mo ní ẹ̀mí mi ta kò bẹ̀rẹ̀ pé nǹkan tó fẹ́ lọ ṣe fún mi yàtọ̀ sí family kìíní tó sọ pé mi lọ àti mi ṣàníyàn pé kí n ní sùúrù fún mi so okay no problem. So later ó pè mí bí abijọ́ kẹta where are you mo ní àwọn àtò ó wá gbé mi lé ó gbé mi lọ sí àpáta hòtẹ́ẹ̀lì kan wà lápáta ó popular báyìí. Okay. mi mọ orúkọ tẹ̀ yẹn alẹ́ la fi wọ bẹ̀ so báyìí débẹ̀ lálẹ́ ọjọ́ yẹn mo wá sọ pé but why can't we go home? Ó ní no cause gbogbo time yẹn ti ń bọ́ sí December 20 maybe 25-26 so wá ní àwọn family wà lé ẹ mo ní ṣe ó bad fún wọn láti mọ̀ mí ni let's go ó ní no we cannot go home nbọ ló wá ń gbé mi lọ ó ní want to go and lodge want to go ẹ yádùn wà làwọn gbé mi lọ ọkàn mi kàn balẹ̀ lálẹ́ ọjọ́ yẹn mo dẹ̀ tẹ̀lé so báyìí dó tẹ̀ yẹn ó ní kí ni mo máa jẹ then I could not eat mi ò lè jẹun tí bá jẹun mò ń bì padà mò ń go through a lot of pain so mi ì lè jẹun mo wá ní mo wà okay ó ṣàní kọ́ fún mi lóúnjẹ ọ̀dọ̀ mo lókè máa jẹ pepper soup so bá ṣe wá fẹ́ lọ sínú room pé ká lọ sùn ìbẹ̀lì ẹbí mi ti wá ṣe èméjì pé lóye o má lọ tẹ́ lálẹ́ wọ́n gbà ṣé kí n wá lọ mo kọ́ pé wọ́n ọ̀gbẹ́ni jẹ́ ká lọ mo wá tẹ̀lé wọlé so báyìí mo dé reception mo kàn rí àwọn sójà kan tó wá book room ọkàn mi wá balẹ̀ pé okay let's go so báyà ṣe lọ sí inú room ìgbà tá dé inú room àwọn kan fi bí àbí wọ́n náà àjà this pregnancy you are terminating it I'm not terminating anything mo wá sọ fún jọ yẹn ó shock ṣé mo ń wọ́ ọmọ ni. ó wá shock jọ yẹn mo wá sọ fún pé mo ní sórí bí ó ṣe máa lo Mrs. Baderin lèmi náà máa lo Mrs. Baderin tọ́mọ ẹ̀ ṣe máa jẹ́ kínní kan Baderin lọ́mọ tèmi náà so it was like what are you saying mo ní what did you do mo ní ẹ̀rí ọkàn máa jẹ mo ní bọ̀ àdàbí tó bá pè mí mo wá bá ẹ lóko jẹ́jẹ́ mi ni mo jókòó mo ní so for me to go through this pain this journey lórí ọ̀rọ̀ ipò sọ pé o ní ìdánmọ̀ mo wá ń rin adúrú ìrìn yìí ẹlẹ́dàá mi á dà fún ẹ because I wasn't planned for it at all. So ó ṣàdíyẹ èmi ni mo mọ bí tèmi ti ń rí àwọn story èmi mo ní àwọn tó ń cook story fẹ́mi kíníkan aṣáàfàrọ̀ yẹn títí pé even along the journey òun get to know pé òun ní infection láti èmi lòun ti kó mo ní
Ọlọ́run má jẹ́ mo ní nọ́ọ̀sì family ojoojúmọ́ ló ń treat wa láyé èmi kọ́ ìwọ ló wọ́n bí tó ń rí lọ pé torí náà òun fẹ́ confirm bóyá ara mi lòun ti kọ́ àbára mi kọ́ pé dókítà ní kò ń mú mi wá wọ́n fẹ́ ṣe test fún mi èmi ò lọ. So lẹ́sẹ̀kẹsẹ̀ ni mo ti bẹ̀rẹ̀ sí ní drop message fún cousin mi tó jẹ́ nurse àti ìyanu kan mẹ́bàá àti ìyanu sọ pé o ti bọ́ sọ pé wàá ṣe má bàa fà bẹ́ẹ̀ àti ìyanu ṣe ní pè mí fi fóònù sí speaker mo wá pé mo ní àti ìyanu pé Ọ̀túnba ní pé kí n ṣe oyún yìí pé ó dẹ̀ ní pé kí n wá lọ ṣe ní ọ̀dọ̀ family doctor wọn pé bọ̀ mi ì fẹ́ lọ sí ọ̀dọ̀ family doctor ṣebí ọ̀gá yín máa ń ṣe abortion wọn wá ní ọ̀gá àwọn máa ń ṣe abortion lókè èló ni wọn wá ní àyè pé kò tí ì pẹ́ náà pátápátá máa bẹ́ẹ̀ ṣe ní 10,000. Okay. máa bọ̀ níjẹ̀bú kó wá ṣe so bó ṣe gbọ́n yẹn ọkàn yẹn balẹ̀ ló wá ní are you sure you do it mo ní since I called my aunt pé I will do it so ó wá ní okay tó bá ti dàárọ̀ ó wá drop owó fún mi so aṣá sùn mi sùn mọ́jú mo ṣàfọ̀ kọ̀ọ̀kan sùn pé nǹkan mẹ́ṣà lọ fi pílò bò mí lọ́rùn kílẹ̀ tó mọ́ so ìgbà tí mo ṣáàjí ó drop 25,000 fún mi ní pé kí fi 10,000 ṣe abortion. Ó drop 10,000 láàárọ̀ yẹn. 25,000. Okay. Bí kì í ṣe abortion tí mo fẹ́ ṣe ìtókù kí n get provisions àti oògùn. Mo ṣẹ̀ṣẹ̀ padà sí Jẹ̀bú nìyẹn. So I told even my mom saw me she said you are pregnant. Bọ́ erin mi wọ́n ní o ti lóyún mo ní ẹ̀ ta ló lóyún mo ní pé Túndé lórúkọ ẹ̀ kẹ́tẹ́kọ̀ọ́ gidi kan pé bọ́ ó ní kí n lọ bàjẹ́. Mo fi ṣùgbọ́n sí sunkún nìyẹn pé tọmọ kan ṣì kú rárá ò lè bàjẹ́ wọ́n ṣáà pé kó tiẹ̀ wá káwọn rí ó nínú òun ready àti mọ anybody òun ti sọ fún kó bàjẹ́ tí kò bá bàjẹ́ last born yín ló fẹ́ bí fún yín nìyẹn. Mo sì mi bẹ̀ àti mi tiẹ̀ pé wọ́n ní ẹ ṣe bó mọ́lé wọn ó yá kágbọ́lọ́pàá lọ ọ̀bùn ní ẹ̀wọ̀ ẹ fílẹ̀ mo sì mi ṣàbẹ̀ títí olóhùn ò gbà. Ó ń bẹ nìyẹn. Olóhùn ò gbà mo sì mi wà láìka mi ò dẹ̀ mọ nítọ̀hún báyìí báyìí láyé fẹ́ wá kí n kàn mí ní èmi ni mo rí tí mo tọrùn bọ́ so ẹ ṣàfilẹ̀ sọ wá ní ẹ kí wọ́n làwọn fẹ́ ṣe bẹ́ẹ̀ ó wò làwọn fẹ́ fi tọ́ oyún táwọn fẹ́ fi tọ́ ọmọ mo ṣáà ní pé mi ò mọ̀ bó wá tó stage kan débi pé mi ò lè rìn mọ́ tí bá fẹ́ rìn báyìí mo máa bẹ̀rẹ̀ bígbà tó ń mú mi rìn. During the pregnancy. Yes mo sì wà lá kí ló dé oyún òkì ń le tó báyìí kí ní kan ṣe olówó lọ́wọ́ mo ní 25,000 tó kó fún mi bá ṣe lọ hospital nìyẹn so gbà tí mo máa fi lọ hospital wọn yà scan fún mi lọ́wọ́ get to know pé mo ní ọ̀sà mo ní oyún pé tí ọ̀sà yẹn ti jẹnu mi deep pé oyún yẹn ló trigger ọ̀sà yẹn jáde nítorí ẹ̀ mi ò ṣe lè rìn dáadáa so bí mo ṣe ń treat oyún ni mo ń treat ọ̀sà for good 3 months wọ́n tì mí mọ́nu yàrá ni drip mo gbà mi ò jẹun for good 3 months. And that man. Kò pè mí o. Kò pè rárá kò ṣe anything. Ó dẹ̀ mọ̀ pé mo lóyún cause mo rántí pé ìjọ kan ó kàn déédéé pé. Ó dẹ̀ mọ̀ pé ẹ padà ṣẹ́. Ó mọ̀ ó kò tó pé mi ìjọ kan where are you mo ní mo wà ń Jẹ̀bú òun wà ń Jẹ̀bú ó dẹ̀ wá sí Jẹ̀bú bó ní kó wá sílé wa ó lóun ò wá pé kí wọ́n pàdé òun dẹ̀ lọ pàdé ẹ̀kọ́ tó fún pé I just came to check up on you ṣó ti ṣe bó níbi òṣè ìwọ ló mọ last month mọ́mí ẹ̀ ni mo dẹ̀ ní mo ti gbà bẹ́ẹ̀ ó dẹ̀ drive ó dẹ̀ lọ sẹ́kọ̀ọ́ and that was the end. Láti ìgbà yẹn so throughout the. Since then have you seen him again? Rárá. You say what? Láti gba oyún yẹn. Ọmọ yẹn á ti tó how many years back? Ní year yóò máa pé 9 years. 9 years. So let's just say like 10 years now. Yes. Nǹkan tó tiẹ̀ wá dùn mí jù ni pé. Do you know his name? Yes, you know his full name. Yes. You know his full name. Yes, I know his full name. What's his full name? Badere Adejoju Babatunde. Badere Adejoju Babatunde. Ó máa ń pè ní Ọ̀túnba. Yes. So ká hà di 10 years mọ́ èjì máa yẹn gan sìn. Then ìgbà tí mo bímọ cause mo rántí ìgbà tí mo fẹ́ ṣe birth certificate so mo pe àbúrò ẹ̀ nìkan bí cousin ẹ̀ nìkan lèmi àti ẹ̀ máa ń communicate so ìyẹn gan ló padà jẹ́ kí n mọ àwọn a lot of ọ̀rọ̀ sí mi ò mọ̀ tó ti. So that means pé ó ń wá ọmọ kankan irọ́ ni. Ìgbà tí mo fi máa lọ sílé wọn ó láwọn ọmọ méjì tí mo bá obìnrin so òun sọ fún mi pé àwọn ọmọ ẹ̀gbọ́n òun ni later ni cousin ẹ̀ wá padà jẹ́ kó yé mi pé ó ní ìkan nínú ẹ̀ ipe ìkan nínú àwọn ọmọ yìí tó kéré yẹn pé òun ló bí ipe ẹni tó bí fún ipe òun àti lady yẹn ò jọ fẹ́ra mọ́ bọ́ ọmọ ló gbà lọ́wọ́ lady yẹn. So bó ṣe ń ṣe káàkiri nìyẹn. I can't say. Ọ̀túnba ń ṣe káàkiri bẹ́ẹ̀ yẹn. So I can't say. So ìtò tó wá dùn mí ni pé mo sì ò pé wọ́n ṣe anything. So ìgbà tí mo bímọ cause inú oyún yẹn ajá gan ó ní òun kọ́ lòun lóyún òun sọ fún mi pé kí n má pè òun mọ́ òun ṣe kí n kàn mo wá sọ statement kan fún mi pé tó bá yí pé wọ́n kọ́ lóní kò sí wàhálà wàá lọ mo ní lágbára Ọlọ́run wàá padà sí Canada pẹ̀lú ayàtà láfíà bó tó yẹ pé wọ́n ló lóyún yìí tó fi dè mí mọ́lẹ̀ tí mo fi máa bímọ yìí ò ní kúrò Nàìjíríà
irọ́ lèmi pa òun á kúrò mo ní wàhálà ìwà máa dẹ́ bá sí wàá máa lé wọn mọ̀ ẹ́ rí. Text message ni ó sọ fún mi bó ṣe rí text message yẹn kàn pè mí padà ní yà kọ́ sí mi I will draft it tọ́mọ ẹ̀yẹ gan bá padà dé ó máa padà rí mo ní go and draft it I don't care. But inú mi dẹ̀ dùn pé throughout mo fi bímọ kò kúrò Nàìjíríà àjọ wà ń lò yìí ni. káàtì má sọ̀rọ̀ nípa responsibility máa yẹn lórí ọmọ yẹn as in kò check on you guys at all. Gbogbo ẹrù ọmọ mi. And you are not seeing me again since now. then. You don't have his number. There's no how you want to locate him. Ó sọnù so I didn't have his contact even the Facebook tí mo lò bóyá wọ́n hack ẹni I don't know. But you still know his house in Ibadan. Mo mọ́lé tó ń gbégbé bí wọ́n ti wá ta ni mi mọ̀ cause ó ní ìjọ kan cousin ẹ̀ yẹn park mọ́ mi nínú garage ìjọ yẹn níbo ló ń lọ kíníkan ìjọ yẹn kó fi picture wọn ó picture ẹ̀ hàn ọmọ mi ọmọ mi bẹ̀rẹ̀ sí ní sùkọ́ àwọn ti follow him mo ní don't follow him o wọ́n sọ pé àyẹ̀dá is not Nigeria ó ti padà sí Canada ó wá sọ statement kan pé ṣé o mọ̀ wípé a week tó bímọ after ìkómọ ẹ̀ ló travel péjọ ìgbà yẹn ló ṣẹlẹ̀ padà tó gbẹnu tó nìyẹn ó ń ṣeré ni pé wọn kò lọ́bi kankan even through àwọn tí mo mọ̀ ní church yẹn gbàdúrà yẹn dé stage kan mo wá wọn lọ mo sì mi tẹ̀lé wọn mi lọ bẹ̀ wọ́n bẹ̀rẹ̀ sí ní para pé ṣebí true yìí lọmọ yìí church yìí lọmọ yìí ṣe mọ̀ làwọn yẹn náà fẹ́ máa back ẹ̀ up wọ́n fẹ́ máa side ẹ̀ ìgbà tó ti gbowó lọ́wọ́ ẹ̀ èmi sọ fún wọn mo ní kò sí wàhálà ibẹ̀ yìí náà bímọ obìnrin ẹnu ẹ̀ lẹ́wà yẹn. So church gan orí nǹkan kan ṣe sí. No reality. ẹ mọ̀ pé òun ní chairman. wọn rí kankan bọ́ ẹnu wọn ni mo ti gbọ́ ipe ó ní èmi ṣépè fóun ipe ó níjọ́ kan tóun lọ rún aṣọ ní ọ̀dọ̀ tailor pé ọmọ kékeré kan bí àáfàá sọ fóun pé èèyàn tẹ́ fún lóyún tí ẹ̀ gbóyún inú ẹ̀ pé ẹni yẹn ò díṣù pẹ̀lú iye òpó ṣùgbọ́n ṣe rọ́mọ inú ẹ̀ nǹkan tó máa fi ojú yín rí ẹ̀ nílé délé ròyìn despite that kò bọ́dà. I wish the man can see this video and came back to apologize. I didn't need this apologizing about Oloyimaso. I didn't even need him because me more. But just that I just want him to come Eri. Come because ọmọkùnrin ni mi ò ní choice. Fine, ọmọ mi ti gbọ́ story so I hate him I don't want to see him but despite that. Didi because ìjọ yẹn bí mi that mommy why now whenever we had issue grandma will be cursing my daddy ogbe why what my daddy do one go and meet her she will tell you. So wà á tọ́ sọ fún ọmọ mi nídìí sọ fún mi pé mommy if you remarry I want to change my surname to your husband's name but money kò lè work as you will surely come for ọmọ ẹ so throughout ìgbà tí mo wà ní oyún nobody mo tún bímọ mo pé mo bímọ ó ní mi sọ pé mo lọ́mọ lọ́wọ́ ẹ̀ Ọlọ́run abẹ́ ẹ̀ wò ó abẹ́ ẹ̀dá sí mo lámì mo pe wọ́n sí ẹ̀ ṣé mo sọ pé ẹ̀gbọ́n kí mo bímọ àkóso fáwọn kò ṣe kíníkà àwọn máa wá tọ́wọ́ máa wá bóyá lọ́la. So èèyàn téèyàn rí téèyàn jọ ń rìn téèyàn jọ ń ṣe àwọn ẹlòmíín go through a lot. Anybody see you as a fine girl now they will think everything is perfect pé ẹni yìí pé everything kàn dùn fún òun kàn fine òun kàn fresh òun mọ̀ pé nǹkan tó ń dùn lábẹ́ aṣọ pọ̀ gan. Sorry, let me ask you this. Okay. Because you don't have much time again. Have you ever have a day, maybe ọjọ́ tí inú yín dùn jù? Bóyá nǹkan kan ṣẹlẹ̀, bóyá ọjọ́ yẹn nínú because this is your story. Gbogbo ọjọ́ yẹn be from one wahala to another wahala. Even till now. Till now? Yes. Because to get married now is an issue. I love a single mother. Do you ever have any happiest day? Why? The only happiest day I have is just to be more. That's the only. Pé okay, ọmọ kan náà jáde látara mi. Tí mo jókòó tí mo bá pé ṣé mi mo bí ṣá. Bí ṣá. That was it. Bí a tó bá dẹ̀ ṣe birthday. But kò sí tó bá ṣe birthday, mo máa rí bí sorrow day. But just to make him happy. So my compose. My compose being. So if anybody want to help you now, what? Kí ni nǹkan tẹ́ need? Nǹkan tí mo need pọ̀ because right now I'm with my mom so I need to be on my own. I can't continue staying with her because ojoojúmọ́ lọ sunkún even kí tó máa bọ̀ mí báyìí wọ́n yìí sunkún lílé bókan bójú bẹ́ẹ̀ ni pé mi rí wọn cause ọjọ́ kó wọ́n ti rò lọ pé mọ́mí sì ọyìn ronú kẹ́tọ́ wá sí bíbá pé ìjọ́ ò lọ́mọ yìí fẹ́ má rì wọ́n máa ń kọ́ sí mi lọ́wọ́ wọ́n kọ́ ọmọ yìí máa kọ́dún mẹ́sàn-án ṣé òní mọ́kọ̀ wálé mú ní mọ́mí kò sí single guy tó fẹ́ single mother tó wá lóun fẹ́ fẹ́ irọ́ kò sẹ́ni tó fẹ́ fẹ́ single mother. Yes, I've dated a single guy at the end mo máa rí wọn bí rival pẹ̀lú ọmọ mi and mo ti rí married man rí
tó ní kí n wá ṣe second wife. But wait, so you are not the only single mother in this world. Yes. Àwọn single mother kan wà tó máa ń ṣe tó máa ń padà tán sí bẹ́ẹ̀ olóṣù àbí kankan. Why do you decide that I don't want to do that? Mi bí àwọn sọ pé ṣe ó ní program yìí kan tí mo wò tí ẹwà èdè sọ wípé àwọn tí ò kì í jáde tí wọ́n kì í ṣe kiri rẹ̀ wọ́n kì í ní lock òótọ́ ni. Mi àbí ò ní lock ọkùnrin. Àwọn tó bá jẹ́ get inside wọn kì í ní lock. Ẹ wo ó ní kan tó yẹ pé kí n forí ṣe kí n fọrùn ṣe pẹ̀lú bí mi ò ṣe níyì o. Kí n forí ṣe fọrùn ṣe still I'm not doing anything. Ó pè wọn kan bọ́ sí gbòòrò àwọn ọmọ yẹn ó pè wọn ṣé nǹkan tí mo sọ yẹn so I don't drink mi mọ tí mu gbogbo tí mi ò kọjá mọ́t. So most ọkùnrin gan like àwọn tó bá rugged tó. Tẹ́bá pàdé ẹlòmíì tẹ́bá sọ story yìí fún mi like you're a strong woman irú ẹni mò ń wá irú ẹni irọ́ ni o. Once they got what they wanted right. So if anybody want to help you. I needed an apartment mo fẹ́ dá gbé at least kí n tiẹ̀ kọ́kọ́ bẹ̀rẹ̀ láti bẹ̀. Okay. Because me staying with my mom kò jẹ́ kí n ní cells. Definitely. Torí tí mo fẹ́ jáde máa fọ mọ́lẹ̀ fún wọn pé mọ́mí mẹ́sàn-án jáde. Are you working presently? Yes, I'm working as a sales girl. If anybody wants to establish you, do you have a work that they can establish on you? Yes. Oh, I wish to sell drinks, but mo fẹ́ kó jẹ́ bóyá bí how will I say it? If it is on my bó jẹ́ kó yá lọ́wọ́ business yẹn. Yes. You don't mind. Títí màá máa san padà. Mo need the shop. Sorry, you are telling me tí rí help látijọ́ rí. Mi ò rí. Like pé kéèyàn help èèyàn pé mo fún ẹ ní 200,000 yìí tẹ̀ fi ṣe life ẹ. The only person tó fún mi lówó láyé mi tí mo lè sọ pé èèyàn fún mi lówó tó pọ̀ jù 100,000 ni mo lè fi gba lélẹ́kọ̀ọ́ ni. That is it. Cause gbogbo àti mo fi ń gbé lẹ́kọ̀ọ́ yẹn báyìí. Ẹ ti lọ ṣẹ́ lẹ́kọ̀ọ́ rí. Mo ti lọ ṣẹ́ lẹ́kọ̀ọ́ rí. Mo ti ní boyfriend rí lẹ́kọ̀ọ́ tẹ́ pé mo lówó nínú account. Mo ti ṣe house help bẹ́ẹ̀ nílé mẹ́rin lẹ́kọ̀ọ́. Lẹ́kọ̀ọ́ again. Yes, mo ti ṣe house help. Even gbogbo ọgbà yẹn ọmọ mi ṣì kéré. So owó school owó oúnjẹ owó gbogbo ẹ̀ I'll go and work màá send owó sílé house help ni mo ń ṣe mo ń tọ́jú bàbá àgbàlagbà. So this thing is now that tí ẹni tí ó bá ní bàbá àti ìyá ẹ̀. No mo retí Ọlọ́run ṣe fáwọn. That means pé bàbá tí ò sí láyé sìn òun ló fa gbogbo problem yìí. That is it. So orí kan lè dágbẹ̀rù tó pọ̀. Nǹkan tí mi ò dé fẹ́ kó ṣẹlẹ̀ sọ́bùnrin yẹn so if today can come back. Kó tiẹ̀ take responsibility lórí ọmọ yẹn tó bá lóun ò lè bíbí gan ò lè ní kó mu lọ tó mi lè fọmọ mi lẹ̀. Sure now. Tó bá lè sọ pé òun fẹ́ mu lọ pé bí ó mu lọ Canada my son is very brilliant débi pé you cannot change his mother for him he knows me very well. So tó bá fẹ́ mu lọ Canada kó fẹ́ mu nǹkan ẹ̀ sọ́dọ̀ mo fọlọ́run sí yín tí n bá ṣàtì ń communicate pẹ̀lú ọmọ mi. A lot of guys a lot of man tó fún obìnrin lóyún tí wọn ò gbà wọn mọ̀ pé àwọn obìnrin yẹn máa ń go through a lot. Wọn ní conscience ni. That's all I can say. That is very bad gba tó mọ̀ pé o ti ready kí ló lọ ṣe fún. Wọn ní conscience ni because tó bá ní conscience. Conscience ẹlòmíì ti kú. Wọ́n máa mọ the different. But ẹlòmíì mọ̀ ó mọ̀ ṣe bẹ́ẹ̀ ni because báwo ló ṣe máa purọ́ bàǹtàbàǹtà yẹn pé o ti bímọ rí ẹ ìyàwó tó fẹ́ kọ torí pé kò lè enter èèyàn because nǹkan tí mo rí ń bẹ̀ nìyẹn torí pé ó kàn fẹ́ enter obìnrin. No clétí àwọn parent ẹ̀ parọ́. Kílé táwọn parent ẹ̀ tún parọ́. Yes, why did the mother lie? Because àwọn parent ẹ̀ gan béèrè ọmọ yẹn gan báyìí gan. Yes, why did mother lie? The mother lied, the uncle lied. So yes, and then another family I did not know anybody. The only mother cousin ẹ̀ tọ́jọ́ ń gbélé then uncle yẹn. Family. Until now gan mi ò rẹ́ anybody none of them. Ọmọ tí mo dẹ̀ bí ń jẹ́ orúkọ wọn. No tọmọ yẹn bá wá padà sórí rẹ̀ kan lọ́la ń sìn. Àwọn claim pa àwọn ní bàbá yẹn. So now if anybody want to help you. You need an apartment. Yes, and I need a shop. And you need a shop. Yes, mo fẹ́ máa ta drink àti bottle water then mo máa need freezer. At least minimum of 100k 200 can still help you. Yes, I can start from there. Tí mi bá tẹ̀ tí ra freezer àbí fridge nísìn mo ṣe máa lo block kí n máa. And that your handwork you still love to establish it. Yes, I love to but kí ni mo fẹ́ bọ́ lọ́n pọ̀. At least mama bẹ̀rẹ̀ sìn I will still go back to that my boss. I didn't even have any question to ask you because yes seriously
I believe and I pray gbogbo nǹkan tí ẹ ti jìyà fún látijọ́ yìí, since you stepped into this show, gbogbo ẹ máa wá sópin by the grace of God. From this place, I know tomorrow or after tomorrow you will give me a testimony call. Amen. By the grace of God. Amen. By the grace of God. Amen. If anybody wants to, because this show is not just meant for come and share your story or something. We created this show for help. So táwọn yẹn bá gbọ́ story so that àwọn èèyàn náà á dẹ̀ fi lè kẹ́kọ̀ọ́ wọ́n sì lè treat èèyàn, because this is very bad. Ẹni tó ṣe kà sí òun náà lẹ́lẹ́dàá tiẹ̀, tó bá wá yá tí nǹkan bá wá ṣẹlẹ̀ sẹ́ni ẹ ní ọjọ́ ọ̀la, ara àwọn nǹkan tó ń affect àwọn forefathers wa tó ti ṣe ń gbà yẹn tó ń affect wọn sí nìyẹn, please. And if anybody want to help my sister here, please, you free. I would like you to call your phone number if anybody wants to help you. Okay, my phone number is 081 081 60 60 65 65 29 29 07 07. Can you call it again? 081 081 60 60 65 65 29 29 07. 07. So please, if you want to support her, you're free. If you're unable to reach out to her, you can reach out to me. Definitely we connect with her. So thank you so much for watching. Thank you so much, and I believe you have learned one or two from this story. Please enjoy. Ẹ jẹ́ ká máa ṣe dáadáa. Torí nǹkan tẹ́lómi ò jẹ, torí nǹkan tẹ́lómi fẹ́ tọwọ́ bọ̀, torí nǹkan tẹ́lómi ṣàfẹ́ ṣe. Ọkùnrin ó ti kọ́ ọmọ sọkùnrin lájú, torí ibi tó ṣàfẹ́ ti nǹkan bọ̀, kò sí nǹkan tí ò lè fi parọ́. Please, ẹ jẹ́ ká dẹ́kun ìwà ìbàjẹ́, and the Lord will be with us. Amen. And my prayer, àdúrà tí mo gbà yín máa ṣe o. Àdúrà tí mo gbà yín máa ṣe. From now, you will keep having a good testimony by the grace of God. So thank you so much for coming. Thank you so much. And if our fans tó bá tún fẹ́ gbọ́rọ̀ látẹnu yín àbí wọ́n fẹ́ bí yín láwọn 1 or 2, ṣé a lè pè yín padà? Yeah, sure. Okay, thank you so much. We really appreciate it. Thank you for watching. Really appreciate it. Ẹ ṣé gan. So don't forget to subscribe and like. God bless you.